bí n bá wá inú ọ̀tá ó mọ̀ dùn bí n bá wá lónìí àwọn kan bẹ ní èèyàn mẹ́ta lọ́wọ́ yìí lálẹ́ bàbá wa Yahya Salaty ẹni tó wá bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí irú wa báyìí àwa lè ní àwọn ẹbí tọ́kàn gbàgbà bàbá wa Khalifa àti gbogbo orú wọn bẹ́ẹ̀ méjì ẹlẹ́ẹ̀kẹta lẹ́nu tí wọ́n ní ẹlẹ́lọ́gbọ́ kí ni wọ́n wí. ẹ̀yin tí wọ́n rán bá àwọn tẹ̀mí ọmọ yín tẹ̀ ẹ̀ mà mí Buhari Musa ló dúró yìí ẹ̀ wojú àti ń fà bọ̀ ni. ẹnu ìkìlọ̀ tí mo wá ṣe ní ìlàlẹ̀ yìí ìkìlọ̀ tí mo wá ṣe fáwọn ọmọ kíwútà ń bọ̀ lẹ́yìn ẹ̀dùkáyé yín ọ̀dà kálíkì àmà yín ọ̀dà ẹ̀ wo àwọn séwù láyé lónìí ẹ̀ tàn náà ẹ̀ wòlú o wo bí o ti ń bọ̀ wo bí o wà o ẹ̀ wò lè séwù tí ọmọ akọjá lọ sí wọn pé ànàkùn ẹ̀ bọ́gbọ́n wọn dá sí ẹ̀wọ̀n ṣéwù tí ọmọ kọjá lọ sí wọ́n pé àwọn náà wọ́n ń lọ ni wọ́n pé wọn ò tiẹ̀ tó nǹkan wọ́n wò pé àsìkò tó nǹkan sóhun náà nù. ẹ̀wọ̀n ṣéwù tí ń lọ nù ayé lónìí tó ti pé jọ́lì kìyàmù wọn dáná. ẹ̀wọ̀n ṣéwù láyé lónìí tó ti pé ọ̀sán wọn àáfàá alẹ́ wọn babaláwo ni wọn. ebe mọ̀ wọ́n ebe mọ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ owó àti ti ń bẹ ní àtòwò àti kéréje àtòníwò àti alágúnlé àtòwò àti aládàá-ńlá yóò fi wáyé ebe dá wọn mọ̀ ǹjẹ́ èéṣe tẹ̀ ṣe wá sí wọn èéṣe ibà fàlẹ́ pera yín. ọ̀rẹ́ mi Adénúgà ń bọ̀ wá ṣàdúrà fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ebe mọ̀ wọn àfà ebọ́dọ̀ àfa àkàlà wáyé wàlíyé Ọlọ́run ọmọ wàlíyé Ọlọ́run téèyàn gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀ kọ́ yóò sì kò bínú Ọlọ́run. ẹ̀yin oníwàásí tẹ ẹ wádọ̀ bàbá wa Yahya Salaty lálẹ́ yìí bọ́ọ̀ ń bá bú ẹ̀gbọ́n mi wọ́n bá ọ sọ láti fi kúrò láyé ni ẹ̀gbọ́n mi kìí ṣe bàbá mi o ẹ̀gbọ́n mi tẹmí rẹ jọ mú yàn bọ bá fẹnu tí ọdá kan wọn bọ sọta níwájú Ọlọ́run wọn fi yín wulẹ pé àbá àti àmọ́ báyà sọta fi yín wulẹ èmi àtọrọ èmi náà sọ bọlọ pé ìwọ ló ní ká okùn ẹbí òní kò gbọdọ̀ já ẹbí mi ní bùn aláwọ ní ẹ̀yin tí wọn bú bàbá yín tẹ wọn bẹni tí wọn bú bàbá yín ṣọ̀rẹ́ sí òyìn njẹ́ ọba ti bá bá mi ọdẹni tí wọ́n bá sọ̀tà tó débi kúrò láyé. bàbá wa Yahya Salaty ẹ wò yàn bá rìn bẹ́ẹ̀ bá ń bá yàn sọ̀rẹ́ bàbá wa Amiru Jaysh bẹ́ẹ̀ bá ń bá yàn rìn bàbá wa Amiru Jaysh bẹ́ẹ̀ bá ń bá yàn jẹ́ bá ń bá yàn mu nbí abẹ́ bá lágbára sí ẹ má fi hàn bẹ́ẹ̀ bá fi hàn yóò rí yín fi. tó ti mọ bí owó ti mú yín. ọ̀rọ̀ tí mo wá sọ lálẹ́ yìí ẹ̀yin tẹ́ bá wá tẹ́ gbé kíní sápò kíní ó sì rẹ́kọ́ọ̀dù àbí kílẹ̀ ń gbé kíní tẹ́ ń gbé sápò ni ẹ ka dáadáa pé ẹ kóòtù mi pé Buhari Musa ni àti bá bọ̀ ọjọ́ pé àti mẹ́mbẹ́ kì í parí. bàbá wa Yahya Salaty ẹ wò yẹn bá ṣọ̀rẹ́ ẹ sì wò yẹn bá bọ̀wọ́ torí ti ń bẹ lábẹ́ ìkànnì ju tẹni tí ń yìnbọn lójú ogun lọ́n bí alóka yìí. wọ́n pẹ̀lú mi láàfà ó sì di lórí eré odò láti bá ó sì pa kájà aṣọ pupa láńtà dúdú láńtà pupa láńtà rẹ àfa náà nù ẹ sì mọ èéṣe tẹ ẹ jagun ìsìlámù lára arú yìí ní kápárù yìí rẹ kó láyé ẹ rí pé ń ṣe ayé lọ́nà ni ebe ẹ máa rú wọn babalágége jagun ìsìlámù wọn fi wọlé Ọlọ́run lọ ni. bàbá wa aláàjì àgbà pẹ̀lú jẹ́ẹ́jẹ́ rẹ̀ ọjàgun lẹ́nu wọn bá ti kún lágbára mọ́ fi wọlé Ọlọ́run lọ. inú àwọn tó jagun ìsìlámù láyé tó sì làmì tó láàka inú wọn ni bàbá wa ń dá Salaty àgbà wa.
ìwọ tó ń bá ń jẹ́ ọmọdọ́mọ kéwú àwọn tá a kà á lẹ́wọ̀n yìí bọ́ ọ bá jáde kó orí tí ń fàbùkù kan àwọn àlùfáà kọ́ ọ wá fáyà kan náà sí ọ̀rẹ́ àti tó ké owó ìbọ́lọ́run lónìí ẹni ó fi pa ni yóò dà á lẹ̀ ẹni ọlọ́run fún wọ́rẹ́ yóò dà á lẹ̀ ẹni tí ń jà á gbà yóò dà á lẹ̀ oníjìbìtì inú wa yóò dà á lẹ̀ ẹni wọn ò yìn lọ́rùn mẹ́rin tí ń fi pa wá ẹni wọn ò gún lódó nù yín ẹni tẹ́ bá fi pa owó kú ẹni tí ní nkúrọ́ wá kí tẹ̀ wá gbó olówó ni tí ó sì lè fún yẹn ní 2 million tẹ̀ wá gbó lówó. ẹ dákun jàmá kéwú dáa púpọ̀ kéwú dáa gan ìwé dáa púpọ̀ ìwé náà dáa gan bàbá yìí bàbá irinṣẹ́ làwọn méjì jẹ́ bẹ́ẹ̀ni fún ẹlẹ́kọ̀ọ́ fẹ́lẹ́kọ̀ọ́ bàbá kẹ́lẹ́ bọ́ọ̀lù lẹ́kọ̀ọ́ rárá irinṣẹ́ ló jẹ́ fẹ́lẹ́kọ̀ọ́ tí ó lò. ẹ̀yin yàrá lóbìnrin ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lẹ́yìn bàbá lọ́kùnrin bẹ́ẹ̀ lẹ́yìn bàbá lọ́kùnrin ọ̀gbẹ̀yìn náà lẹ́ẹ̀kọ́. ìyá tí ó wà lẹ́kọ̀ọ́ àbí tí ó kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ òun náà gba lé ẹ̀kọ́ kọjá mo lé ẹ̀kọ́ rẹ̀ bàbá yìí bàbá ibi àdánwò la ilaha illallah mi àdánwò bẹ́ẹ̀ tóbìnrin bá ti wọlé ọkọ gbàdá báyìí ọwọ́ bí àdánwò àwọn bí ó ti máa wá rìn bẹ́ẹ̀ àwọn bí ó ti máa rìn àdánwò àkọ́kọ́ tó lè mẹ́ẹ̀ bá pàdé ní ọkọ̀ ìlàyé ọkọ̀ tó gbé sílẹ̀ ọlọ́run kọ́kọ́ ní ìtọ́ kọ́kọ́ pàdé ní lẹ́kọ̀ọ́ tó kẹ́kọ̀ọ́ lára ẹ̀ ọkọ rẹ̀ ni àfáàyè ẹbí ìyá tí ọkọ̀ máa lẹ́kọ̀ọ́ kébò ló ti bọ́kọ̀ lò ọkọ̀ tó yẹ fúnra rẹ̀ àwọn ló la yẹ fún ẹ. bàbá tí ọkọ̀ máa lẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ilé ẹ̀kọ́ tiẹ̀ náà tí ó gbà kọjá ni pé yọ fẹ́ o. yọ fẹ́ yàwó. nínú àwọn afọ́nsọ́ tí wọ́n fi tì mí tọ́lọ̀ fi tì mí àwọn àdìkún ẹrù tọ́lọ̀ ń dìkún ẹrù mi àwọn bọ̀dá mi tí ò sí tèmi kò fún ní bàbá ìyá tiẹ̀ sì bímọ bí márùn-ún méjì ló kù nù wọn. ọ̀kan òun náà wọ́n ní ibi iṣẹ́ náà wọ́n ló ti lọ ọ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n sì gbópo ẹ̀rọ lé lánàá. ọjọ́ wọn bọ̀ ọdún àti márùn. kọ́ra ti mọ́ alábàkẹ́wà wọ́n gbé kó sì dá bẹ́ẹ̀ ṣẹṣẹ. gbogbo wa ti wà níbi wá sí lánàá àwọn ọmọ mi ti gbọ́ wọ́n sì mọ́ sọ fún mi. wọn sì pé àwọn sọ gan káfí délé ẹnìkan ẹsà fi ilẹ̀ ẹnìkan kan mọ̀ sọ àwọn gàba ni wọn gbọ́dọ̀ sọ àwọn àgbà ni wọn gbọ́dọ̀ sọ. èmi kàn wá pé jẹ̀mọ́ àwọn alásàlátù àwọn ọmọ mi lọ́wọ́ alásàlátù kì í sáwọn ìyá yìí wà alásàlátù wọn ni wọ́n wá ìyàwó tèmi ọ̀lọ́ àsàlátù wà bínú kọ́dà fáwọn bẹ́ẹ̀ mi náà láwọ̀ ẹ̀ àmísàn náà gbẹ̀ dé abami lọ́wọ́ bínú tẹlifóònù gbà mo kó ìyàwó mẹ́rin dálé kankan yìí ọ̀lọ́ àsàlátù rárá kílẹ̀ ta fún mi ní n gbẹ̀ jìnnà àsàlátù máa ń ẹ̀ máa lọ lé yín lókun ntọ́da wa pọ̀ títí wa kánú màmá wa pè mí mu ya kí wọ́n ní ike tí wọ́n ṣe yóò dáa ẹ jẹ́ ká máa lọ lé wọn bàbá jẹ́ àmà sọ nígbà tí wọ́n sáré pé kíní yẹn ń dùn mí yẹn ń dùn mí tán wọ́n sáré tí wọ́n dà àsàlátù ọmọ rẹ̀ lókun torí náà ẹ dákun òbí jẹ́ pé bàbá ṣe ní wàbá náà kódà nínú bí ó kàwá fún aládé pé tọ̀ bí wọ́n ti máa ráwọn káàkiri wọ́n bí wọ́n ṣe tàlẹ́ yìí àdé àfàmà náà. àti gbàdé òǹkà ìjíṣẹ́ ọlọ́run. lọ́sìn tá a fẹ́ ṣiṣẹ́ kàláàdì tí a jọ. lọ́wọ́ sàrà sí lọ́tún la mo fò láti ẹgbẹ́ la náà ní sè àlebá mi kàn lọ́tún la kò sì lè tẹ̀mí àpàdà ńlọ́lọ́ fẹ́ sí o ti ṣe. ọlọ́run bá a dúpẹ́ fún yín. àmín. àwọn àgbàlagbà tó àjàlè barika wọn níwájú ọlọ́run bóyá wọn bẹ́ẹ̀ láwọn afa
láwọn afa ọlọ́mọba kẹwọn bisimilahi kul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد امين. ọmọ bá ìṣẹ́jú díẹ̀ tábà fi ṣe ẹ bá gbà bẹ́ẹ̀ tẹ̀lé ọlọ́run nígbà tí náà mẹ́rin ní ọ̀la lọ́dọ̀ wà fún àwa ìtàmáyà mo ìlàdúgbò yìí nílẹ̀ àwọn ti gbọ́ tàmáyà wọn ti mọ̀ bẹ́ẹ̀ wọ́n ní tàmáyà sì tí fẹ́ mọ́ alẹ́ ọ̀la kó máa lọ́dọ̀ àwọn Ansarul Islam àbí tọ̀ ní àtẹ̀kù bẹ́ẹ̀. àfa àtọ́ga ẹ̀kọ́ ni mo fẹ́ ká sọ̀rọ̀ bá knowledge ẹ̀kọ́. ẹ dákun bàbá kí ni ń jẹ́ ẹ̀kọ́. ta ló yẹ kó ní ẹ̀kọ́. níbo là á ti kọ́ ẹ̀kọ́. ẹ̀kọ́ ta wí nì. akramakumullah kí làwọn àlọ́ lè kí wọn náà kí làwọn àlọ́ lè wí. tọ́wọ́ ṣe pé ẹ̀kọ́ làbá lè kọ́ lè kéwú làbá lè kọ́ lè wí àbí nàlọ́ kọ́ lè kọ́sẹ́ kí ló dé ta ara àfa tó kéwú tí ò lẹ́kọ̀ọ́. kí ló dé ta ara ẹni ọkà wí tí ò lẹ́kọ̀ọ́. àmín. kí ló dé ta ara ẹni tó máa yára yasẹ́ tẹ́lẹ̀ dẹ́ pé àmọ́ kò lẹ́kọ̀ọ́. eré ibú ìwé ń bẹ lágbárí ẹlòmíì kò lẹ́kọ̀ọ́. àmọ́ kò lẹ́kọ̀ọ́. sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. ní kéwú ti bò háyà tó dá nínú yìí. yálà ìjà kéwú ni ẹ pè é. àmọ́ kò sí kọ́. kọ̀sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kéwú lásọ́sọ́. níbo wá nílé ẹ̀kọ́. níbo gẹ ni bàbá. ta ló yẹ kọ́ lẹ́kọ̀ọ́. ta ló yẹ kó ní. ẹni tó jẹ́ first lecturer fún wa láyé olùkọ́ àkọ́kọ́ tó yẹ kọ́ lẹ́kọ̀ọ́ tí ó kọ́ ni lẹ́kọ̀ọ́ òun náà sì ni òpin lecturer fún ma làkọ́kọ́ ní sinmi bẹ́ẹ̀. òun náà sì ni náà. ìyá ni Allah akbar ìyá ni alẹ́ ọmọ madrasatul ula Allahu akbar ìyá ni lẹ́kọ̀ọ́ àkọ́kọ́ wal mudarisatul ula. Allahu akbar. ẹ dẹ́kun ìyá ni ilé ẹ̀kọ́ àkọ́kọ́ òun náà sì olùkọ́ àgbà olùkọ́ àkọ́kọ́. bí ìyá bá ti lẹ́kọ̀ọ́ ọmọ rẹ̀ ó ní. ọmọ rẹ̀ ó ní. àìlẹ́kọ̀ọ́ ìyá ni ìjà ọmọ lẹ́kọ̀ọ́. ní ẹjọ́ mi á lẹ́kọ̀ọ́ ẹni tí ọkọ̀ náà nù. àfa tó dáa. bàbá. ìyá tí ó wá kọ́ ọmọ tí lẹ́kọ̀ọ́. ọkọ̀ ọmọ lẹ́kọ̀ọ́. tọ́ ọmọ rẹ̀ ó tara ẹ̀ lẹ́kọ̀ọ́. ẹ ń sàrò yẹ dákun. ẹ dákun ẹ̀kọ́ la fẹ́ sọ̀rọ̀ bá lálẹ́ yìí. kí ìyá kọ̀ọ̀kan kì í sára rẹ̀. ó kíyè sára rẹ̀. ọmọ máa ń lọ lẹ́sìn ọmọ máa ń lọ léèwé. ìlọlé ìwé. àbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ni. ní ìtọ́jú pé ibi tó ṣe mú ma lọ ìwọ náà lọ tó sí kọ́ ọ lọ torí kó o fẹ́ gan ọ lẹ́kọ̀ọ́. ọ lẹ́kọ̀ọ́. La ilaha illallah. pọ́nmọ́ tí kò yé lọ lẹ́sìn ìwọ gan ni ó mú rẹ̀ lọ o sì mú lọ́wọ́ àjò wọ́n bára bisikíìtì. ẹ̀kọ́ ẹ̀kọ́. ẹlẹ́kùn jẹ̀mọ́ kéwú dáa púpọ̀ kéwú dáa gan. ìwé dáa púpọ̀ ìwé náà dáa gan. bàbá yìí bàbá. irinṣẹ́ làwọn méjì jẹ́ bẹ́ẹ̀ni. fún ẹlẹ́kọ̀ọ́. fẹ́lẹ́kọ̀ọ́ bàbá. pé kó ń lẹ́kọ̀ọ́ rárá. irinṣẹ́ ló jẹ́ fẹ́lẹ́kọ̀ọ́ tí ó lò. ẹ̀yin ìyá wa lóbìnrin
ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lẹ́yìn bàbá lọ́kùnrin bẹ́ẹ̀ lẹ́yìn bàbá lọ́kùnrin ọ̀gbẹ́ yìí náà lẹ́ẹ̀kọ́. ìyá tí ó wà lẹ́kọ̀ọ́ àbí tí ó kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ òun náà gba lé ẹ̀kọ́ kọjá níbo lé ẹ̀kọ́ rẹ̀ bàbá yìí ibi àdánwò la ilaha illallah mi àdánwò. bẹ́ẹ̀ tóbìnrin bá ti wọlé ọkọ gbàrà báyìí ọwọ́ bí àdánwò àwọn bí ó ti máa wá rìn bẹ́ẹ̀ àwọn bí ó ti máa rìn àdánwò àkọ́kọ́ tó lè mẹ́ẹ̀ bá pàdé lé ọkọ ìláyà ọkọ tó gbèsè lé ọlọ́run kọ́kọ́ ní ìtọ́ kọ́kọ́ pàdé ní lẹ́kọ̀ọ́ o tó kẹ́kọ̀ọ́ lára ẹ̀ ọkọ rẹ̀ ni àfa yìí ẹbí ìyá tí ọkọ ọmọ lẹ́kọ̀ọ́ kébò ló ti bọ́kọ lò ọkọ tó yẹ fúnra rẹ̀ àwọn ló la yẹ fún ẹ. bàbá tí ọkọ ọmọ lẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ilé ẹ̀kọ́ tiẹ̀ náà tí ó gbà kọjá ní pé ọ̀fẹ́ o. yọ fẹ́ yàwó. àdéhùn táwa ni wọ́n bá pàdé mẹ́ lákọ̀ọ́kọ́ ni pé àfọlóbi tí ọ̀dà. tẹ́sítì àkọ́kọ́ lò tó wá pàṣẹ bẹ́ẹ̀ torí pé kíní kan bẹ táwọn ọkùnrin ti à ń ṣe mistake. kéne rí. gbogbo àlà fẹ́ kí ìyàwó wọ́dà. bẹ́ẹ̀ ni o afẹ́ wọ́dà o. kíyàwó lédè kíyàwó nírin kíyàwó lọ́rọ̀ kíyàwó lẹ́sìn kíyàwó ní tẹríba kó ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni kò possible. ọlọ́run fa àyà méjì làwọn mọ́lẹ̀. àyà lákọ̀ọ́kọ́ ọlọ́run gbé wá ní question mark. àyà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run gbé wá pé dandan. ọ̀gbọ́dọ̀ má sí i àtúntò bá kú ní láyé ká bọ́ síbò ní. Allahu akbar. àyà wo lọ bá question mark wa. ya ayyuhal ladina amanu in tansuru lọ́ọ̀à ṣùgbọ́n ẹni tó wọlé tọ̀ kò ní jọ́ ilé jẹ́ bìrì lọ́dọ̀ àwọn oníbàlágà ṣùgbọ́n ọba gbé sùn làákàyè ìbéèrè ọlọ́sìn tó wá mú èsì wá ó ní yẹn sórí kù ǹjẹ́ ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀rìn Ọlọ́run lọ́wọ́ àmọ́ ẹ̀yin tó wọlé tọ̀ ní pé tí ẹ bá lè rọ́jú ran Ọlọ́run lọ́wọ́ ìyẹ̀zórí kan àwa náà ràn yín lọ́wọ́ wàyọ̀sẹ̀ bíi ti àkìdámẹ́kọ̀ ẹsẹ̀ yóò ti rìn lẹ́ra tẹ́lẹ̀ torí ìrànlọ́wọ́ tọ̀nà wá lọ́wọ́ òun àwa fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ gbogbo tí o sì ń àkọọ́lẹ̀ lórí láyé yóò sì máa di ti. ọba tó bí ìrànlọ́wọ́ abẹ́rẹ́ james ẹ̀dá kékeré ọlọ́run ṣe kì í. ilé lọ́kọ̀ kò lè tí ọ̀rà búlọ́ọ̀kù àbí súnmọ́jì. kí ló ṣe tì. kò sí bàbá. ọba tí bẹ́ẹ̀ ìrànlọ́wọ́ yóò ṣàṣẹ tì í. àkàrà kò sí ní bá. àfa yìí bàbá. rárá ìrànlọ́wọ́ tí ń bẹ̀rẹ̀ ni pé tá ọ bá lè rọ́jú fẹ́yàwó. kọ́sẹ̀ ọ̀kan. bó ṣe méjì. bó ṣe mẹ́ta. bó ṣe mẹ́rin sáfẹ́ bì. ìrànlọ́wọ́ mẹ́ta afẹ́yàwó ìrànlọ́wọ́ kan. ìrànlọ́wọ́ kan. èmi. ẹlẹ́kẹ̀jì. ìyàwó tá a fún ẹ àwọn náà máa yọ fíìsì kù lára ẹ. àjọ fíìsì lára ẹ. bẹ́ẹ̀ lọ́nà wo. gbogbo tí ó fi máa rìn lọ́dọ̀ rẹ̀ àti mo kú. tọ́ba wà lè gbà bó ti rí tọ́ba bẹ́ẹ̀ ìwọ́n di méjì tó sì bá wọ lọ́wọ́. ẹlẹ́kẹta gbogbo bàbá tí wọ́n bá kọ̀ǹdíṣẹ̀ ìyàwó rẹ̀ bàbá ti rí ọ̀sẹ̀ ń bọ̀ torí ẹ̀ ìyàwó rẹ̀ ò lè tọ́ da sí ọ fún lónìí ìyàwó rẹ̀ ò ní ìwà tọ́ da sí ọ daṣọ sí lọ́rùn ìyàwó rẹ̀ ò ní respect ọ̀fun lówó ó sì pè é yẹn ìyàwó di mẹ́ta tó sí. Allahu akbar tí bẹ́ẹ̀ tábà ti pẹ́rẹ́ lọ ti yẹn lórí kù á sì tiwa náà fún. a ṣe tiẹ̀ náà fún àárọ̀ lọ́wọ́. kọ́dà wọ̀nyí sẹ̀ péjì. àkìdámẹ́kọ̀. àwọn afẹsẹ̀ rìn dẹ̀ láyé. èyí tọ́ wá níbi rè. bẹ́ẹ̀ bá lè ṣe báyìí ìbẹ̀rẹ̀ ọ̀hún ṣe báyìí fún mi. mi ló ṣe báyìí fún yín.
èyí tó wá nílẹ̀ náà àbí tó wà pọ̀ ní kíláàsì yìí lóko èwo ni rí. àbí yá ẹ̀yìn ẹ̀lẹ́dí là á mà ná ẹ̀nà dàtí nínú tó kí ìwọ náà ayakumullah. ẹ̀nà min àsìwá ẹ̀dínkọ́ wọ àwọn ẹ̀dínkọ́ àdúgbò àlákò. ọlọ́run kan yóò kó yìí. ọ̀hán yìí baba. ẹ̀yin kún omi ní tẹ̀tẹ̀ ní ọlọ́run nígbà kó òdodo tẹ̀tẹ̀ ti sẹ́yìn tẹ̀ mí. jáde mi ọlọ́run tẹ dúró tì mí. àbá yìí akẹ́wà mọ̀ kó lọ́wọ́ náà ikú lọ́dọ̀ péré ìbò yìí ti tó má fọ lójú. àbá dára yìí ẹ̀yin ní sí àgbà ẹ̀yin wo. omi ní tèmi èmi ọlọ́run ọlọ́run. ọ̀pọ̀sẹ̀ baba. ẹ̀nà dájú dájú nù. kọ́pá ìdìbì náà tó kí ìdìbò either you like or not ọ̀fẹ́ ní ọkọ ọ̀sẹ̀. bẹ́ẹ̀ni kó ká kí kó ká so. àbá yìí baba. bàbá ti lè bẹ́ẹ̀ kí ni wọ́n ṣẹlẹ̀ dandan ni kí ni wọ́n ṣẹlẹ̀. ọkọ ṣẹlẹ̀ ni. mẹ́rin aṣíwá ẹ̀jẹ̀ kó o lè mẹ́rin bọ́ níbẹ̀ ní ìyàwó tá a fún ẹ. tọ́ba bọ́ mi ìyàwó wá òdà lè kó yẹ wà ní ọmọ. yọ wà ní ọmọ. tọ́ba bí omi ní bọ́ pé ìyàwó tó dáa nísàfẹ́ ta torí ẹ̀ ta yé padà ayé kọ̀dà farati kọ̀dà ẹ̀jẹ̀ pẹ̀lú bọ́ mi ọmọ. ọ ṣá ọgbà. abẹ́ẹ̀kọ́ baba. náà èyí tí ọmọ jẹ́ ọ̀tá yóò máa bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ yọ wà tí ọmọ lọ́wọ́ sẹ́yìn ìyàwó yìí sì máa bẹ́ẹ̀ lọ́wọ́ yóò sì máa bẹ́ẹ̀ lú ọmọ. ọ̀tá ìyàwó rẹ̀ kò ojú kọ́ láti ilé rẹ̀ kó sì máa tún síta. ó sì máa tú ta lọ ọmọkùnrin rẹ ṣe fàájì láyé wọlé. àbáyé baba. òbí jọ́ ọmọ yẹyẹ rẹ̀ òbí jẹ́ ìdúgbò lọ́sọ̀ yóò lẹ́nu ní gbọ́dọ̀ ṣe ọlẹ́nu. olùdarí àdúgbò fún wa péjọ ìdúgbò ọ̀fà Òbí sábẹ́ jọ́ tó ọmọ bẹ̀rẹ̀ kàrọ́ sùn. ẹ̀yin ẹ̀ wá wù tó bèrè ìtọ́ lọ. wà ló tiẹ̀. òbí tọ́jà yẹn mọ̀ nígbà tó ti gbowó oṣù ọlọ́jà yẹn gbà tó bá ń nígbà tí kájọ ọba sọ lọ́wọ́ rẹ. gbogbo tó bá pílánì kọ́fẹ́ sí gbèsè ayé lórí ọmọ náà síta. yóò tú síta. ilaha illallah. ẹnu ẹ̀ wọ́n ti gbọ́ gbọ́ ládùúgbò. àfáàyè akramakumullah ò lè bọ́ bẹ́ẹ̀ àfitọ́ ọ̀bánijẹ́ mú mi ní tèmi ọlọ́run. Allah ó bọ́ bí ọ̀kan Ee, àbí méjèèjì àbí méjèèjì láíláí ọ̀rí àfitọ́ ọ̀bánijẹ́ tèmi ọlọ́run. àwọn náà gbé ọgbà bẹ̀ láti lè fi tẹ́sí pé ǹjọ́ lẹ́kọ̀ọ́ àbọ̀ ní ní ẹlọ́lọ́bì ìtọ́jà sóbì ìtọ́jà ló bá lè jẹ́ rárá. ẹ̀tọ́ lọ́bì ìtọ́jà sóbì ìtọ́jà ló tún rẹ̀ sí. òun kọ́ ló tún rẹ̀ ṣe ó ti wọ ọlọ́run ló ṣe é wù. àwọn aláyọ ọ́fíìsì lára wọn. kọ́ wá sí tí wọ́n lọ ní ọ́fíìsì lára obìnrin kóbi ó kú díẹ̀ káàtó torí nǹkan mẹ́ta. kíni àti kíni bàbá. alákọ̀ọ́kọ́ ẹ̀dá kẹjọ ọmọ mi lóhùn ẹ̀dá lóhùn. ẹ̀dá lóhùn à. alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ lọ́mọ yọ ọ́fíìsì tí obìnrin fi kú díẹ̀ káàtó tóbi fi pé ọyọ kò lára ọyọ obìnrin kò lára obìnrin. kóbi wá dalábọ̀ làkàyè Ee, torí nǹkan mẹ́ta ni. ẹ sáà wo bàbá. alákọ̀ọ́kọ́ kàkí àdáyé ẹ ní ṣòfò ká lè tẹ́sítì ìwọ́kùnrin wò ǹjọ́ paasi lára ẹ̀. èmi ẹlẹ́ẹ̀kejì kó lè bá jèrè èyí tí ò sínú àkọọ́lẹ̀ tiẹ̀ tẹ́lẹ̀ lérè tó ju irun wákàtí márùn lọ. èrè tá a máa ń jẹ lára obìnrin tá a gbé sí ó ju wákàtí márùn tá a kì ó í jù lọ náà ó jù lọ. kó lè jèrè ní. àfáàyè bàbá ó di ó méjì di méjì. ẹlẹ́ẹ̀kẹta kàkí ànábì bàbá máa dàgbà lẹ́yìn tá a torí ẹ̀ dín nǹkan kù àfáàyè lára obìnrin. kó lè bá a máa jẹ́ àtọ́fà fún ọkùnrin kọjá tó fà bẹ́ẹ̀ni fọkùnrin. fọkùnrin tóbi ọ̀sán sì wálé ní kíláàsì wọ́n lọ wá. wọ́n lọ wá ọyẹjú náà gbogbo àbùkù lọ́kàn tó wọ̀ gbà. kọ́ ẹ mọ̀ kíkọ́ àtọ́fà kò sí tí i. wọ́n fọwọ́ ara mi ra ní tó kówó ra ọ́ọ̀rì lọ́la délé bàbá. àwọn àyà kan bẹ náà lùkọ́ àyè tó ń yanjú gbogbo ẹ̀ sọ̀rọ̀ fi gáàlù tó bá ti dá àkáyè láti fi túmọ̀. ó tún dé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àròjálù kọ̀ wá mọ́nà nílẹ̀ alàdìsá kí ni àròjálù kí ni kọ̀ wá mọ́nà ìtumẹ̀ àbáyé Bàbá. àròjálù àwọn ọkùnrin àwọn ọkùnrin ọkùnrin bí ìyọkùnrin ọkùnrin sàn-án èèyàn yéèyàn. àbáyé bàbá kàwá mọ́nà alàdìsá Alàdìsá. àwọn gẹ́gẹ́ la ṣe ní gómìnà lérí ìyàwó lérí wọn ìyàwó wọn tí ó pàṣẹ. àbáyé bàbá gómìnà tá a tó kàwá mọ́nà alàdìsá alàdìsá ìwọ la ṣe lọ́lọ́run fóbi. kí nǹkan kan bá ṣẹlẹ̀ kó tó kí mo ṣe ọlọ́run wò ní bàbá ọkọ mi lọ́kọ̀ pé dárí. ẹ bá bá a sùn díà. ọ̀rẹ́ ìgbẹ́ ọkọ̀ ọ̀rọ̀ ìjọba ọjọ́ ọkọ̀ pẹ̀ ọkọ̀ ìyá ọkọ̀ pé. wọ́n náà àkọ́kọ́ jọ pé bẹ́ẹ̀ ni. kó bí o tó tọrọ kankan lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ọkọ̀ ìjọba ọ̀dọ̀ ọkọ̀ ọkọ̀ ni ó ti kọ́ tọrọ. bẹ́ẹ̀ ni. kó bí o tó fàṣírí rẹ̀ hàn ọlọ́run ọkọ̀ ẹ̀kọ́ ọkọ̀ ni ọ̀kọ̀ọ̀kan gbọ́. gbogbo ẹ̀rọ àfikọ́ ọlọ́run nígbà tá a ti so ìdí ẹ̀ fún ẹ àfikọ́ ọlọ́run pé ọ̀dọ̀ ọlọ́run rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ẹ̀. kọ́dà mi tọkùnrin jọ́ ọlọ́run fún bèrè dé tọ́pọ̀ ẹ̀wọ̀n jọkùnrin fọ́lọ́run tọ́jú ọlọ́run fún bèrè fóbi dé ẹ̀ dé. bọ́ọ̀ n bá bínú sí i kọ́dà bọ́ọ̀ bá jẹ̀bi ìbẹ́lẹ̀ kó sì máa bínú sí i. Allahu Akbar. àbáyé bẹ́ẹ̀ bá ń kírun bọ́ọ̀ bá yọ̀rù wù nígbà yọ kàn fi orí sọlẹ̀ lásán. ìyàwó rẹ̀ gbàwé tó yọ̀rù wù ní wò kàn fi bí panú. àfikọ́ yọnu sí.
tiẹ̀ la kọ́kọ́. bí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ alọ́ gbé náà kó olùdóbi sẹ́ bí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bá ṣàdúrà tó o bá sàmì èmi ọlọ́run ní gbà wọlé bí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bá ṣe fún ìyàwó rẹ̀ tó o bá ṣàdúrà fún ìyàwó ọgbà àdúrà tèmi ọgbà la ilaha illallah. ọlọ́wọ́ àkùsì. ọgbọ kalẹ̀ wa tán ní bàbá rẹ̀ o ní alibarika rẹ̀ tán ní bàbá rẹ̀ àfilọ́dọ̀ rẹ̀ alijana rẹ̀ tán ní bàbá rẹ̀ àfilọ́dọ̀ rẹ̀ gbígbàdúrà rẹ̀ tán ní bàbá rẹ̀ àfilọ́dọ̀ rẹ̀ kọ́lá sàárì rẹ̀ tán ní bàbá rẹ̀ àfilọ́dọ̀ rẹ̀. èmi tó lágbára ní sọ́jọ́ lòun délé lórí lọ́tọ́ ń bí ọmọ pa ẹ̀ wọ́n ti tọ́ ọmọbìnrin wọn kò sójú ẹ̀ gbogbo wàhálà tí bàbá ti yá kéde ọmọbìnrin kọ̀ọ̀kan wọ́n bàbá yìí ọwọ́ délé ìgbà tọ́lá àwọn fẹ́ máa jẹ wọn olóhùn rọ́kọ̀ gbogbo wàhálà tí wọn olùwádọ̀ tiẹ̀ wọ́n ti wá olùwádọ̀ tiẹ̀ olùwáyẹn bí ọba wa di gbàdàgbò tó bu rẹ̀ sí agolo kan abagolo méjì ọwọ́ fi ẹran máa rẹ̀ kékeré kọ́ lọ́gbẹ́ fún màmá rẹ̀ nílé bàbá tí wọ́n kọ́ ọ̀ma sí bí ìyá náà báyìí kú síbi kan báyìí òkèlè dà náà má ìyá náà dà náà. La ilaha illallah. ìyá tí kí kò sí pé òun jẹ wọn máa dúpẹ́ rámọ́ oúnjẹ rẹ̀ ní sí ìlú. wọ́n yẹ ọmọ bí èké ìjọkọ̀ rẹ̀ mà sí. ọkọ̀ rẹ̀ mà sí oníbèrè kọ́sàjẹ́. abáàtọ́jà ẹ̀ ní sí òfò. aya mi ń bá bọ̀ akramakumullah bima faddallallahu ba'dakum ala ba'din. na'am. jẹ́ kí n bọ̀ àpò yìí akramakumullah nítorí bá a dá apá kan lọ́la ju kan lọ. ju apá kan lọ. àwọn ọkùnrin lọ́dọ̀ àwọn ọlọ́jà wọlé. bàbá ṣe pé yóò ní alọ́lá. àkọ́kọ́ àwa la tó ti òbí. bẹ́ẹ̀ni ṣọlọ àbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ni. àwa la fún ní sàdáàkì. àwa ni tó kúnlẹ̀ gbà lọ́wọ́ wa. ó di méjì. ó ní tẹ̀lé yìí. kàkà nẹ́bí bàbá. àwa la mú kó lé bàbá rẹ̀ wá ní etí wa. àwọn kó lọ lé wọn. ọ̀la àkọ́kọ́ tó lọ dá wa tó ju tí wọ́n lọ dé. bẹ́ẹ̀ni. ọ̀la lẹ́ẹ̀kejì tá a ní sọ́jú tàwọn obìnrin lọ. kàkà nẹ́bí làákàyè ti ń bẹ láyé tọ́nà àbá ńgbà tọ́nà kọ́dà ìdá dámà àti àwọn àgùntàn ọ̀pìn ìbílẹ̀ lọ kó làákàyè ọgọ́rùn wa láti Jannatul Khuldi Jannatul Khuldi ọbẹ̀ lọ kó làákàyè ọgọ́rùn wa. làákàyè ọgọ́rùn wa. ó sì ya Jannatul Ma'wa Jannatul Firdaus ayakumullah. lẹ́nu ọ̀nà àti wọ bẹ̀ lẹ́nu ọ̀nà Jannatul Firdaus láti wọ bẹ̀ ó rí ọgbọ́n pẹ̀lú èdè mú kọ̀ọ̀kan wá bẹ̀. mú kọ̀ọ̀kan wá bẹ̀. làákàyè tí wọ́n ní kó kó wá náà Jannatul Khuldi 100 ọgọ́rùn wá ya ẹnu ọ̀nà àti wọ Firdaus ó rí ọgbọ́n àti ẹ̀kọ́ kan ní wọ́n bẹ̀ wájú wá ní tó wá ọgọ́rùn kan ti méjì ọwọ́ akóde ọlọ́ọ̀ni yọ ìlàkà ìkan nínú 100 ọmọ kù 99 wàá fi kún ọgbọ́n kan èdè kan wàá kó bẹ́ẹ̀ tàn sí ọpọlọ àwa gbogbo obìnrin ayé ta fún wọn ìlàkà ìkan ọgbọ́n kan èdè kan èyí tó kù lẹ̀ ọkùnrin aka yìí 99 wa kò sọ pọlọ adama gbogbo ọkùnrin ayé láfúnlá aka yìí 99. bàbá yìí ẹ wá sọ fún mi bóòlù obìnrin ṣe fẹ́ di tí ó rí di nílà ká yìí yọ kan lọ́dún nílà ká yìí 99. ọgbọ́n wo ló fẹ́ dá. torí kó lè bá a máa sẹ̀ lọ́jà ayọ̀ làákà yìí tiẹ̀ kù. lọ́jà tètè ẹ̀kẹ́ yọ̀ kó kan. lè bá a sì wí lọ́jà tiẹ̀ dé yọ̀ kan. kó lè bá a sì sọ lọ́jọ́ dé yọ̀ kan. kó lè bá a sì wà kó lè bá a sì wà lọ́jọ́ dé yọ̀ kan. ó lè sàṣà. làákà yìí ọ̀hún bá tí wọ́n wọlé ọkọ̀ báyìí wọ́n lọ ti máa ń kọ́ wọ́n wà lẹ́yìn. wọ́n kà sọ lé mọ́lẹ̀. wọ́n máa lo ọgbọ́n pẹ̀lú èdè. tí o pé wọ́n kọ̀kọ́ náà. àbáyé bàbá. yẹ́n ló làákà ìpamọ́ ni yẹ́n máa lo ọgbọ́n pẹ̀lú èdè. tí o kọ́kọ́ pé. ọkùnrin yìí gbọ́n àyèsí léde làákà yìí lànìjà bá kùn tó bá gbà pọ̀ ju ìyà àtòsí mímọ́ ọkùnrin gbọ́n. àbá ọkùnrin tó bá ní ìpọnà kò gbọ́n. àbáyé. tí ọkùnrin bá ti mọ iye tó ń ta kóńgó àṣàkẹ́. àbáyé. bàbá. àwọn àgbàlagbà níjọ wà náà fáláwọn gbọ́n obìnrin dé yẹn mọ́ wọn lánàá wọn dé yẹn. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n sì wá bàbá ń ṣe wàhálà tàbí kú lọ. bẹ́ẹ̀ yálà pàtó ti gbọ́dọ̀ bàbá tiwọn náà wọn kọ́ mi. wọ́n á kọ́ mi. bàbá yìí àwọn ìyàwó wọn jọ lè mí ntagi ó sì lọ mọ́ká wọn ni àwọn alájà tagi sọ̀rọ̀ wọn tagi fáwọn ìkọ́lé. bàbá yìí torí bá bàbá ń dọ́gbọ́n fún wọn gbogbo ọkùnrin tí bá ti ń dọ́gbọ́n fún mi kò ní kó lulu kan. ojú kan náà ni wọ́n wà. obìnrin la fún lọ́gbọ́n
àfi kò sì fobìnrin lẹ̀kọ́ dọ́gbọ́n jọ́jọ́ gbé bóbìnrin ni pẹ̀lú ète fi ọlá yìí kolo dédé jọ́lò kí lọ gbọ́dọ̀ fóbìnrin kéde kàkí àná bàbá ó gbowó ọ̀rẹ́ ó gbowó ọbẹ̀ báyà lápèjúwe kọgbà 10,000 naira ti Nàìjíríà àbí 5,000 àbí 5,000 ọ̀rà gbogbo tí ó rà kò tí ì kọ́ ọ̀sẹ̀ kan ó kàdúrà mọ́lẹ̀ ìwọ sì múnú fíjì láàárọ̀ kó tó lọ wẹ̀ kò tó lè wẹ̀ kò fẹ́ mú omi ọbẹ̀ rẹ̀ dédé ọbẹ̀ rẹ̀ dédé ọbẹ̀ rẹ̀ gbígbé gbogbo nǹkan ló bá gbogbo nǹkan ló bá lò tó o tó mú omi ọbẹ̀ kó o jẹ bírèkì o tó bẹ̀rẹ̀ ní sàtúndà tó bá tọmọ ń gbọ́ bẹ̀ kaná gbogbo ẹ̀ bàbá yìí bàbá ọwọ́ àṣetán àwọn àṣìdá ẹ̀sìn tán bíṣẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sì ní kí ọ̀rọ̀ bisimilá ẹ gbọ́ yájà tara sọ ní wọ́n sì bẹ̀ sí yín sí yín ọmọ ọmọ kí ló ṣẹlẹ̀ lára sí yín yájà tí kí ló tọ́ tó kí ni ọbẹ̀ lọ́tàn. ṣé ìgbà lọ wa èló lẹ́mí ṣèbí bá ti rí bí 3,500. gba 5,000. o ti rí i pé ọbẹ̀ kù o sì fi ìdíkọ́rẹ̀ sáwà tó wà ọ̀já ọ̀fà yìí lè kọ́ dọ́gbọ́n ọ̀já rárá ọlọ́run gba mọ̀lẹ́kà ní kọ́ńgírẹ́sì ẹ̀rọ wúrà àpẹẹrẹ ọkùnrin o kí la yẹ fún padà ẹni yóò mọ̀ sọ kadà tí ìdí èyọkù ẹ̀sọ́ ni wọ́n ti wìlọ yẹ. ẹ̀rẹ́ kìí sẹ́yìn mẹ́nu àpẹẹrẹ tètè àmọ́ ìyàwó rẹ̀ kàdúrà mọ́lẹ̀ ọkọ̀ tako bàbá rẹ̀ kàníyà ọlọ́run sì bà sírí àdúrà yẹn ó gbà. náà ó di mélòó tó wí. ó di méjì sábà. má jẹ́ kẹ̀kẹ́ wáyé kí ló lẹ́kọ̀ọ́. wọ́n fẹ́ ṣe ẹgbẹ́ sábà sí i. náà àwọn alájà ti ṣe jù bẹ́ẹ̀ tó go straight for. mo lọ́rọ̀ ni tètè sọ. àṣírí ọlọ́run dídó tú ẹlẹ́gbọ́ ẹ máa rí sí i. báwo kí wọ́n ṣe nínú rẹ̀. bàbá kàníyà. ẹ̀gbọ́n náà mo sọ fún ẹ pé mo ní táyì láàárọ̀ ìbò ń lọ tèmi nìyẹn. àní mo lọ́rọ̀. ẹ tó sọ tó fẹ́ sọ àdúrà yẹn ti ń pọ̀. kí ló ṣẹlẹ̀. ǹjẹ́ ẹ̀ máa wù mí sí náà ẹ máa fún mi láì kéré bá sọ àdúrà yóò sì máa gbà sí ọjọ́ gbọ́rọ̀. ṣé kí máa lọ. ẹ má ti lọ́mọ lọ́rọ̀. kí n tọrọ náà. ọbẹ̀ lọ́tàn. yẹ sà. yóò rí wáyé kẹsẹ̀ tiẹ̀ lọ. ọbẹ̀ lọ́tàn sà. èwo nínú ọbẹ̀ lọ. ọbẹ̀ yẹn náà ni. ìbá kò wọ̀rọ̀ tán. owó ọtí kì í. ẹni ọ̀gbọ́n. bẹ́ẹ̀ sọ wọ̀rọ̀ tán. aago mẹ́rin ìdájí mo jí tọ̀. mo wá ya kíchìn. mo bá bí egun nínú pọ́ọ̀t. bí abọ́dì nínú pọ́ọ̀t mẹ́jọ. ọ̀nà ìbẹ́lẹ̀ méje. ó kà á ní o. bàbá. kò sí tí mo kàn ní taransa sọ bẹ́ẹ̀ ọgbọ́n ni. ọgbọ́n. ọ̀nà ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ ní ìlú ẹ̀wọ́n náà wọlé ní ìkíní gbẹ́lẹ́ wọn ni mo yẹ ọlẹ́ ọlọ́wọ́n ní ẹ̀yọ́ kú. ẹ̀yọ́ kú. ẹ̀yọ́ kú. ìjọba ẹ̀yọ́ kú. ọmọ ọmọ bu àṣàkẹ́yì. àgbà yìí nítorí àwọn àyà nínú bí máa ń fàdán ọ̀làwọ̀ káàtọ̀ ọ̀hún àyàbá ó fà wà láàká ilẹ̀ ìtì náà ló bá wọ̀ fà wà ilẹ̀ ẹ̀yọ̀ kan àwọ̀ kan ètè kan jẹ́lẹ́ka. àbá àtọ́gà bàbá ẹ̀dá pípé sallallahu alaihi wasallam. ọwọ́ fún wọn bẹ́ẹ̀ làákà ìkàtà àwọn obìnrin ọba ló lè rù níwájú. ọba ló gbọ́ ẹrù ní ọrùn ti wọ̀. lẹ́yìn làákà ìkàtà ní kọ́nà lọ́gbọ̀n ni wọ́n ti pàdé ọlọ́run dáadáa. èmi làákà bọ́ọ̀ ìkan yóò ti ṣe tọ́jú ọmọ làákà ìkan bọ́ọ̀ yóò ṣe tóbi ní sàgbàkùn rẹ̀ làákà ìkan bọ́ọ̀ yóò ṣe pẹ̀lú àwọn fámìlì rẹ̀ làákà ìkan bísẹ̀sì jẹ́ náà bọ́ọ̀ yóò ti mójútó làákà ìkan fámìlì rẹ̀ náà bọ́ọ̀ yóò ti ṣe pẹ̀lú wọn. làákà ìkan ẹwà ọ̀fàlùdù ọrùn ti wọ̀ làákà ó yìí. ti wọ̀ làákà yìí ní ni òré ní pé. àbá yìí bàbá kọ̀ wá sí tí wọ́n kùn lọ́gbọ̀n wọn sàgbàkùn bọ́ bẹ àìlẹ́kọ̀ọ́. àìlẹ́kọ̀ọ́ ni làákà ìlẹ̀ ìjìnlẹ̀ yẹn ọ̀fọ̀ bá sọ. ọba lẹ́kọ̀ọ́ àìfẹ́ wulẹ̀ àìfẹ́ wulẹ̀ tó bẹ̀ Kọ́lá. wọ́n máa fi ọ̀rẹ́ Kọ́lá. ẹ wo téèyàn bá bẹ̀ mí nu léyìn ọlọ́run ní bẹ̀rẹ̀ kì í. ọmọ kọ̀ọ̀mọ́ lọ́wọ́ ṣe àwọn bá ń sọ kàdá tiẹ̀ Wọ́n ló sọ. ẹ jẹ́ kí ìlú pa kí bẹ̀rẹ̀ lọ́wọ́. Kọ́lá. èmi ọlá mọ̀ sọ pé ìlú òbẹ Láyé wọ́n mú bẹ́ẹ̀. kò ní dààmú ọlọ́sẹ̀ pé yẹn. kí ni. àbá yìí bàbá lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ onílàkà ìrẹ́jì náà omi wá dà sí ìlú ìsá. lẹ́kọ̀ọ́ àbá àtọ́gà. ẹni dààmú dàrí bàbá. Allahu akbar. ẹ dákun yẹ máa ẹ dákun ẹ dákun. ọlọ́run ni wọ́n bí máa ń fà kún ní àmúwá yìí. nínú àmúwálì nínú táwọn ìjà wo bẹ̀rẹ̀ láàbí tóbi lọ. ó bẹ̀rẹ̀ bá jẹ́ mílíọ̀nù láti bẹ̀rẹ̀ iná ni wọ́n ní kọ́ máa jẹ́ iná ni ibi àṣà kápá bẹ́ẹ̀ ni ọkùnrin ọmọ jẹ́ ọkùnrin bá tálákà jù bẹ́ẹ̀ lọ ìdá àwọn ìdá ọjà máa bẹ́ẹ̀ jẹ́ ni bí ìdá ọ̀gá sì dá kí lè ná kí ni ni wọ́n nà àbí kí ìdá ọ̀dá àbá yìí kí ìdá ó lè rí náà. àfikún obì ọmọ wà sálẹ̀ kí tọkùnrin wà lókè bọ́lọ̀ ti tó ní ẹja tó ẹja tó bẹ́ẹ̀. lọ́kàn fún mọ́kànlókun náà lóru ọkùnrin náà ní wọ́n èyí ò ní ìdí àjọ ọlọ́gbé lékè ọkọ mi òfowó ṣòfò ni bẹ́ẹ̀
ọ̀sàdúrà ọ̀rẹ́ náà. sọ àdúrà tọ́lọ̀ wò ní wọ́n gbà. kó máa ń lé wọ́n wá mú wá màá lè mú ẹgbẹ́ owó yìí ọlọ́run kákun mọ́sà gbé lékè ọkọ àdúrà tí ò lè gbà ọ̀sàdúrà ọkọ ẹ̀ náà ni ó lókè ẹ̀ kí wọ́n wà á nígbà wọn bá mọ́kàn lóko. àwọn náà làbẹ lókè. pẹ̀lú ògbó ọlọ́run ọ̀tún sì ní padà sósì. àlùbáríkà náà lórí. kí náà láwọn wọn. bàbá wọ́n lè má àǹfààkú bẹ́ẹ̀ àmúwálìhé nípa ìnáwó tá a máa ná. ìnáwó ọkùnrin àbá yìí bàbá obìnrin sì máa dọ́gba gbowó lọ́wọ́ yóò sì máa gbà. ọkùnrin sì rí tán yóò máa lu ìdẹ́kùn. aláwọ̀ sàlékún dáadáa. àmín màìjà. ìgbà tí wọ́n ń bẹ́nu yàrá tó sùn ọ̀rẹ́ rẹ ti wá wá. ọ̀tọ́ lápò lórí yàgò náà tá a máa sọ sí. èyí lásán náà. ìgbà tó sọ́kọ̀ mi dé. alẹ́ ló ní. 5,000 bẹ́ẹ̀ tí a sọ. èyí tí sàn kankan. ó ilé wa sí. a máa ṣe máa lọ́kẹ̀ máa àti ìbẹ̀ lé lọ bẹ́ẹ̀ ní tó sùn. ní màmí ti wá sábà tí lọ́wọ́ ti bá a náà. ẹni wọ́n ti rán ní màmí ti wá. sákẹ́tì wá sanwó. ọkọ sì gbọ́ ọ̀rọ̀ kò bí ọwọ́ àti lálẹ́jọ́ kejì ẹ báwo ni yàrá tí. ọkàn wọn alájà ń fà mí. kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ṣé lọ́ba wọn sí yọ̀ọ́ la tó ra o àmọ́ Okay. ọkàn màmí fún wọn ti tán alára kan mọ́ lára wọn tí wọ́n. mo fẹ́ rí wọn nìyẹn ó lọ́ba wọn sí lọ́la Okay. ọkọ tí mo kébi ìyẹ̀wò tí ń wíwùn. wọn àbíjọ́ ìjọba mọ́ra tán kó máa kọ́ ọkọ̀ dáadáa tẹ̀lé rẹ̀ pé ẹ wọ́n lọ lẹ́kọ̀ọ́ nílà káyì. ó ti tán mi bẹ́ẹ̀ ni sà. wà á má lọ́ba lásán. fáwọn alájà. yóò rárá owó bẹ lọ́wọ́ mi. fálájà 5,000 yìí fáwọn rí owó tuntun yìí àtúnyẹ̀ ni mo ti ṣe tí mo fẹ́ lò àwọn ọmọ kékeré ṣùgbọ́n lóhùn kò rí ha máa báyìí owó tí ọ̀nà pàkìlì fún wọn àwọn kékeré ṣùgbọ́n lóhùn. kó o lè rí ìdáhà fún wọn lọ́kọ̀ dérí ẹ̀ pé. àbá yìí bàbá. gbà ọba jáde jọkọ̀ gbó ẹ̀ ká. àsọpọ̀ mi dùn náà báyìí. para síbi. báyìí sọ́ọ̀lẹ̀ báyìí síbúlì. láti ìlúwọ́. ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀gọ̀. ẹ bá yorùbá ní Muhammad. ọmọ wa lọ bẹ́ẹ̀. ọkùnrin kan bá ṣe kálẹ̀ eléyìí bú òní àti èsì. kà á yẹ ọ pẹ̀lú sí lóṣù. bọ́ọ̀rọ̀ ìbáni kíni. ìbọ̀rọ̀ ìbọ̀dà musa. èmi wà ní sí. ìdáhùn lóhùn náà. onídà yàgùnlá abẹ́ ẹgbẹ́ tó fò pọ̀ ni. wọ́n yọ pati wá láìsọ fọ́kọ̀. láìsọ fọ́kọ̀ mi èmi yóò tó pọ̀ lówó tí wọ́n nà. tí ọmọ bí ní ilé eléyìí pọ̀. kan tó wá ṣe sí. ọmọ kọ́ bàbá lọ́nà lọ́rùn. kí wọ́n máa tún gbé dà. ọlọ́mọ jẹ́. wọ́n kára bá wọlé bọ́ sọ̀rọ̀ yẹn. àti nípa àwọn ẹni. ọlọ́wọ́ àgbà lóbi dáadáa. ẹ wò kàn lọ́kọ̀tọ́ fà yìí lẹ̀. tọ́fà yé lẹ̀ kíyàwó mọ́ dọ́gbọ́n fún un. àmọ́ sáwọn lẹ́nu. alẹ́nu sara. ẹ dàgbọ́n lọ́la yọ̀dọ̀ bá máa mi sí. o tó bẹ́ẹ̀ tí wọ́n bá bí ọ̀dà kọjá nínú ilé yìí tí wọ́n bá bí ọ̀dà kọ́ lọ́jọ́ wọn kọ́ ẹ̀ tí wọ́n bá bí lọ́ba bí mi kọ́ fọ́ bọ́dà ọ̀nà bí ìyàwó lọ́kọ́rí. Baba kárí ara ọkùnrin kára ká má san káṣe kó díjà kẹ̀kẹ́ bàjẹ́ òsè tó ọmọ lágídí òsè ìwúrà bá ẹ dákun kọ́bì máa ń fà kú bẹ́ẹ̀ àwárí ni àwọn necessary náwó ọ̀tọ̀ ní necessary ọ̀tọ̀ ní unnecessary. Akramakumullah. prof ẹ̀dá kẹ́ ẹ̀ máa fi rí jà wá. ẹ máa sọ. kárú LSMB primary ẹ bá rí kan ṣe sáwọn ẹ̀ máa. alẹ́ ìbò yín kọjá. àbá yìí ọ̀tọ̀ ní necessary ọ̀tọ̀ ní unnecessary. Akramakumullah. méjèèjì lẹ́ẹ̀ máa ná fún mi. ẹ máa ná fún mi. báńkì tí èlùkù déètì. àbá yìí ẹ máa inú ọlọ́run máa ẹ dùn. máa dùn sí. níta àfi ń jọ gánà wọ́n máa rí dọ́kùnrin lásìkí. àbá yìí ẹni tọ́lọ̀ ń bá wá ní kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ pé mo fẹ́ yàwó àdánwò mo fẹ́. Allahu Akbar. mo fẹ́ yàwó mara mọ́tò tó kú bọ̀. mọ́tò tó kú bọ̀ ni bẹ́ẹ̀ ni obìnrin. bẹ́ẹ̀ bá ṣe ra mọ́tò tó kú bọ̀. ọwọ́ gbọ́dọ̀ sí lára ẹ̀. yọba tí lò ní náwó sí. ó gẹ̀rí odó. gidi tó. yọba ti ra ọmọ náwó sí náà ni oṣù tó sí láàárọ̀ gbogbo nǹkan lówó. bẹ́ẹ̀ ọkọ̀ sí bọ́nẹ́ẹ̀tì òkè. ok owó bírèkì ọ̀yìn. rádìtọ̀ lọ́kọ̀ sí. rádìtọ̀ ọkọ̀ owó. ó bù mí sí. sẹ́kọ̀ lọ́ọ̀lẹ̀ Èjì ọ̀lú sí ó gé èjì ọ̀lì. bó o ní sẹ́kọ̀ sọ́ọ̀tì. bó o ní bírèkì. gbẹ̀kọ̀ náà sọ ó ṣe ọ̀hún àkèéfì kan sáàtì yọkọ̀ sí náà lẹ̀ yẹwà wo pẹpẹ hànú ẹlòmí ara rìlé sí tiẹ̀ tẹ̀lé yóò sì lé lérí ilé yọ̀ọ́tẹ̀ wò tó dún dáadáa yọ̀ọ́tẹ̀ wá sàdán. afa àkọ́kọ́ ẹ̀ ní sí àbábọ̀ ẹ̀kọ́ là ń sọ̀rọ̀ bá. ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ la wà. ilé ẹ̀kọ́ la wà ọkùnrin wa bọ́ bẹ́ẹ̀ pé ọ̀wá sórí mi ọ̀lẹ́kọ̀ọ́ ọ̀lẹ́kọ̀ọ́ ni
ọwọ́ abáyàwó rẹ̀ gbé àdúrà rẹ̀ ọ̀wá gbà. àdúrà rẹ̀ ọ̀wá gbà. ọ̀lẹ́kọ̀ọ́ ni náà ẹnìkan kò sí ọ́bí ọfọ kẹsí nǹkan. ọwọ́ abáyàwó rẹ̀ gbé ládùúgbò ní olé ní bàbá rẹ̀ lé àná ọwọ́ àdọ́mọ yẹ̀yẹ́. bàbá ìyàwó rẹ̀ ránṣẹ́ sí ọwọ́ pépè ránṣẹ́ sí wọn lé wọn. bàbá. Muhammad Rasulullah. ìyàwó tí sẹ́kọ̀ lásán pé báwo ni ọwọ́ kí ló wí. ramọ kí ló wí ní sùn. àwọn alájà wọn ní kẹ wá. alájà yìí gbọ́dọ̀ máa sí èrè bá wọn sọ pé èmi wá bí ní àdúgbò kémi wá. àwọn alábí mi. alájà yìí bẹ sọ. wọn lábí. kìí sì máa lọ sí. ọ̀lẹ́kọ̀ọ́ la ilaha illallah. ọ̀lẹ́kọ̀ọ́. ọ̀lẹ́kọ̀ọ́ nù. ẹ̀jẹ̀ orojọ́ ìyàwó rẹ̀ kí a dé. kò síbi tí o ti lè rò. ọ̀lẹ́kọ̀ọ́ nù. ọgbọ́dọ̀ ìwé ìlàsẹ̀ gbélé. ọ̀lẹ́kọ̀ọ́. ìrònú lè bẹ̀rẹ̀. bàbá. ọ̀lẹ́kọ̀ọ́. ọ̀lẹ́kọ̀ọ́ kankan. ọ̀báyàwó rẹ̀ gbé wá dé ní èpè lọ́dọ̀ wá dé ní èpè lọ́dọ̀ Ọlọ́run. ọ̀lẹ́kọ̀ọ́ kọ́ mọ́ wáyé náà yá. alámútẹ́ra anímọ̀ẹ́lá akíla akramakumullah. mú àdọ́lú. àbọ̀. ẹni tó ń fẹ́ jẹ́ kí náà sì kó akramakumullah yóò sì padà wá. kátàrà sí níwọ̀n káwọn. àbá yìí bàbá. bẹ́ẹ̀ náà lóbìnrin. obìnrin tí ń lọ ilé ọkọ Ee. wọ́n gbàgbé nǹkan méjì kíni àti kíni. tọ́lọ̀ tó wá fi ránṣẹ́ sí lọ́hùn tí wọ́n ń fèsì ọkọ rẹ̀ pé ọkùnrin lọ ilé ọkọ ó gbàgbé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kó mọ̀ ọ́ dání. àbí wọ́n lọ́kọ pọ̀ ni. àfa yìí gbogbo ẹni yóò tó wá wọlé ọkọ tó bá wọ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lọ ilé ọkọ rẹ̀ gbé. kò pé nù ò lè pẹ́ bẹ́ẹ̀. ọkọ rẹ̀ wá gbé bá tẹ̀ náà ọtẹ yà lọ. àdìsá mi ò dé dákun bọ́ọ̀bá tèmi bọ́ọ̀bá tó wí wọ́n wí tèmi náà padà wọ́n wá ní ọlọ́kọ ní ọkọ òbí mi lọ́kọ kí ló dára dáhùn. ọgbà gbé wọn sí nígbà tí ẹ lọ ọlọ́kọ wọn kọ́ àmì ìrẹsẹ̀ sí lọ. ó sì wá ó tún rí jẹ́ẹ̀tì wọn. La ilaha illallah. ọlọ́wọ̀n ní jẹ́ẹ̀sì òwò. àbá rẹ̀ dà yìí. bàbá yìí ní ìdààmú. lẹ́kọ̀ọ́ ló yàrá. àbá yìí. bàbá. obìnrin tó wọlé ọkọ tó gbàdé lẹ́tọ́rà méjì. olùkọ́nù. ọwọ́ fọ́lé wọn. ọ̀lẹ́kọ̀ọ́ ni. ọ̀lẹ́kọ̀ọ́ ni. ọba lẹ́kọ̀ọ́. onígbẹ̀kọ́. onílàlá sírí mi ìlú ilé. ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́. jọkọ̀ rẹ̀ lọ. bẹ́ẹ̀ni. tóbi bá lẹ́kọ̀ọ́. oníferiwé. oníferiwé ni. ibi kalẹ̀ tí ń yan ọkọ lọ́dọ̀ lọ́wọ́ àmọ́ tí kálukú yan ọ̀tọ̀ọ̀tọ̀ ni kèsì gangan náà la yan. àfa yìí bàbá. bẹ́ẹ̀ lómi ti yan ọkọ tí ọmọ wù dálẹ̀ fún. bẹ́ẹ̀ni. lẹ́lómi yan ọkọ tí ọmọ ti lówó. bẹ́ẹ̀ni onílẹ̀ ájò ló sì pọ̀. ọkọ tẹ́lẹ̀ yìí ọmọ wù fún ni. ọkọ tẹ́lẹ̀ yìí. àmọ́ ọkọ tiẹ̀ ó tún máa gbé ọlọ́wọ́ ni. ájò rẹ̀ ni ó sì pọ̀ jù. ó ti rọ kọ́kọ́rọ́ kọ́mọ́dé ló ti rọ kan sọ́dọ̀. bẹ́ẹ̀ni kòsì ní fítò sí. ìjọ tó sì ọ̀rọ̀ tó yọ kọ́kọ́rọ́ báyìí wọ́n lè mọ bí ó ṣe. ẹ̀bà ó sì fi kọ́kọ́rọ́ rẹ̀ lẹ̀ fún ọgbọ́sẹ̀ lọ́lẹ́ àwọn alágbèrè. dédé kọ́kọ́rọ́ rẹ̀ rọ. wọ́n sì bá rọ. wọ́n á lè rọ ìbò làwọn gbà. wọ́n ti lọ sùn tán ó sì rà sí kọ́kọ́rọ́ ó sì yọ ọjọ́ yọ yọ ọba dà lọ́pọ̀ máa ó ti kọ́kọ́ mo ti kọ́ àwọn kọ́kọ́rọ́ mi lọ. ẹkún ní ìyàwó ìbẹ̀rẹ̀. àyíbá kìlódé. wọ́n ti ṣe ń jẹ ẹ̀rí náà nù. ọgbà àpò yìí. àyíbá ọ̀sùnkún. àbáyé gbèsè jẹ. nígbà kọ́kọ́ lọ́gbà wa sọ̀rọ̀ ẹ̀rọ kò sí yóò bèrè fún àti báwọn. rárá kí ló wì. kí ló ló sí ọ. owó ilé ìmájí yọ owó ní kọ́kọ́ dùn. wọ́n yọ ọjà tán náà. bẹ́ẹ̀ ń yẹ̀rí gan wọ́n yọ. wọ́n yọ lónìí. bẹ́ẹ̀ máa ṣe ọ̀sẹ̀ gbàgbọ́ ọlọ́kọ ni gbogbo Ṣàngó lẹ́yìn ìwé ìwà wo ẹni ọkọ bẹ́ẹ̀ máa ṣe. àjọ ọba tuntun máa ọ̀sẹ̀ gbàgbọ́ ọlọ́kọ ni. bàbá rẹ sí sẹ́wọ̀n kí ìlànà síwájú. mọ̀mọ́ wọ́n sì dá ọmọ kọ̀ọ̀rọ̀ lẹ̀ fọlọ́. ní kí ni ilẹ̀ fọlọ́ àwa ilé yìí. dàbídà yóò kí ni ọmọ kan lọ́kọ̀. onẹ́sì lè. owó jẹ́ wọ́n wá gbé ni wọ́n gbèsè kan nínú ilé ọwọ́ dàbí ilẹ̀ fọlọ́. onẹ́sì lè. àbá tó ga. ẹni dààmú ajẹ́lógún ilé. tómi bá lẹ́kọ̀ọ́ kó o ní bá farukọ́ kọ̀ ẹ́ lérí. ọgbà lérí ojú làárọ̀ kùtù lọ́wọ́. ọkọ rẹ kàwé lóòótọ́ ó sì láwọn àtọ́jọ kà á. bẹ́ẹ̀ni. àwọn bàbá parí ìwé tán kálukú ya tiẹ̀. kálukú ya tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. ọkọ rẹ ló wọn máa ṣiṣẹ́ mọ́tò. ẹnìkan tó lọ school of doctor. òun ṣe dókítà. ó di doctor lọ́sibítù.
eléyìí wọn kọ́lé wọn ara mọ́tò wá fẹ́rí wérí wọn kọ́kọ́ rẹ̀ kalẹ̀. ẹ wá wọlé wá. wọn ni wọ́n ti wọ̀dà fún ìlàjọ kàwé mi. wọn àdìsù wọlé sádòkó ọ̀rọ̀ látọ̀ kó o sì gbọ́dọ̀ lùmí òní ẹ̀bí ọ̀dà. àdìsù ìyá mi sì ké Àlàkẹ́ wọ́n ti wọ́n fẹ́ wẹ̀lẹ́ ní fún ìfúwọ́gbọ́. Àdìsù adára jùlọ ṣẹlẹ̀. ọdọọdún mélòó ní sinmi rẹ fẹ́ra wa. Ojúlélógún ọdún náà. Àdìsù ò sí èrè mi. ọkọ ní wáyé mi. ọ̀ka ọjọ́ ọ̀ka ọdún mẹ́rin. náà ọ̀ka máa ní. ọtọdún mélòó. wọ́n rọ létí dáadáa. Ok. ọdún tí ya Alátinúkẹ́ tí wọ́n bí bá tún ní àkọ́kọ́. wọ́n rántí nígbà náà láṣọ yìí tí wọ́n wọnú ilé rẹ̀ sóti. ọdún mélòó kan ní. èmi ọmọ fún ọmọ fún ọ láti jọ mo ti wá wọnú ilé rẹ kí n kúrì rẹ àtàṣí káwùsẹ wọn jẹ ọ. kéde ọ̀kadà dá láago mélòó. ọlọ́ọ̀ni sọ̀rọ̀. ọlọ́run kéde tọ̀rọ̀ wọ́n sì kéde wọn ní fún mi ọmọ náà wọ̀. báyìí. ọ̀lẹ́kọ̀ọ́ ni. lẹ́kọ̀ọ́ ni. ọ̀lẹ́kọ̀ọ́ ni. àbá àtàgà. ẹ ní ṣe àgbákò ìbáṣepọ̀ mi lẹ́kọ̀ọ́. ẹ dákun. sallallahu alaihi wasallam. ọkọ̀ bá bọ̀ sọ̀rọ̀ kí wọ́n ti gbọ́ ǹda. wọ́n ò ní gbọ́ kí ni. ọ̀lẹ́kọ̀ọ́ ni. ọ̀lẹ́kọ̀ọ́. obìnrin tó bá lẹ́kọ̀ọ́ ntọ́nà bá pè tí ìjọba pé tó. yọ gbà pé tòun nù. wọ́n pín àsìkò ilé ọkọ sí mẹ́ta. làǹdàkùn máa gbọ́. gbàdà tó bá wọlé kọ́kọ́ ló máa pèsè fún ọ. Allahu Akbar. wọ́n bá pàdánù ọkọ tí máa ń pèsè fún mi tí wọ́n bá lé ọkọ bẹ́ẹ̀ máa rí tipa wọn dọ̀ọ́lá ní látọ̀dọ̀ àdé wọn náà lásìkò. Allah. wọn náà bá tó wá sí wàhálà títí tí ọba lójútu ẹ akẹ́kọ̀ọ́ máa ń yí lọ́dọ̀ dàgbò de. Allahu Akbar. ayé bọ̀ akẹ́kọ̀ọ́ bá sáyé bẹ́ẹ̀ ọ̀faradà tó ọ̀nà kí ọgbọ̀n máa dàgbà. ọ̀gbọ̀dọ̀ lọ́ọ́ yìí báyìí. ó lè pẹ́tọ̀. ó ṣe ó ṣe sùúrù tó tó kí yín sàlẹ̀ lòdù. ó dúró. ọmọ ìkọlù wọn náà ní barika báyìí. wọn àpò ọmọ rẹ̀ náà maka. ọkẹ́ kọ́lé fún ọmọ ara ọmọ rẹ̀ mọ́tò. mọ́tò ọmọ ilé fún mi tètè ń tajà wọn náà mọ́ta yẹn wọ́n wá lè ṣiṣẹ́ mákẹ́tì mu. Allah. wọn náà wọn àjà lẹ́yìn ìgbà ilẹ̀ tí wọn lọ rà wọn. ayé wọn pe sáyé bẹ́ẹ̀ sáyé bẹ́ẹ̀ ọgbọ́n mọ́ ìbẹ́. àfa yìí báyà bí agbóde tẹ̀lé mẹ́rin àmọ́ bí àìlẹ́kọ̀ọ́ tí ò lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí ń rojú ọkọ ká bẹ́ẹ̀ là pé tiẹ̀ ó máa bàjẹ́ sí ọmọdé ó sì máa bàjẹ́ sí. La ilaha illallah. obìnrin wa fà ìlẹ́kọ̀ọ́ kó fi bàtà rẹ̀ jẹ́ tán ó tó bàtà wọn máa jẹ́. lọ́nà tó wo. gbogbo ọjọ́ tó bẹ̀rẹ̀ bá ti gbà wọn máa kalẹ̀ ọkọ̀ àtàn bàbá wọn fún wa láì dá gbogbo táwọn ọmọ náà bá bọ̀ wá dà kò ní sojú rẹ̀ mọ́. àgbà adébíọ́dà. àìgbádùn ọkọ rẹ tó wọlé mi. àwọn akẹ́sà àwọn ọlọ́kọ̀ kan nígbà tó kọ ọjọ́ kú súnmọ́. Bíríkì náà Abdulhamani náà Abdulatifi náà Lẹ́kan náà. Mọ̀mí Sọlá máa mi ṣe òsì. alẹ́ bá pè ká tó kí lẹ̀ ń sọ ọ nísìnyí nípa ẹ̀pẹ́ nípa kápẹ́. kí ló tún fẹ́ kún. máa mi kí ló tún fẹ́ kún. tẹ̀tẹ̀ lọ léèwé. àní ẹ má tún kún máa. níbí kí èmi ọ̀ ṣe tẹ̀tẹ̀ lọ ọmọ léèwé. ẹlẹ́kùnyẹ̀ mi tèmi ò gbé o. babalẹ̀ ní àgbélé ní. àwa náà mọ̀ pé mo ṣe àwọn mẹ́lẹ̀dì wọn ni. máa ń jẹ sáà máa tún kún máa sànjọ́ fún yín. bàbá. gbogbo obìnrin tó bá ti pàtà fáwọn ọmọ pé bàbá yìí o o ti rí èyí ibú ni. eré ibú ni. bàbá yìí bàbá. ọba tí wàhálà wọn yóò ní sojú ẹ. ẹ bá bẹ́ẹ̀ náà kálí fún àwọn ọmọ dé yẹn táwọn olóhùn sì ní ọba jẹ́ àwọn ìyá kọ̀mọ́ mẹsẹ̀ lágbólé wọn padà wọn sì yá fún ọmọ lọ́la. kóhùn ti kú tán. àwọn ọmọ àdéhùn máa pé ìbáṣe wọn lè ṣe láyé lónìí. ẹ kò lè sí láyé. kò yẹ àwọn kó afọ sí máa ń láyé. tọ ọ. ebi ebá burú ìyá rẹ bẹ ebi sàfúnì. ṣebí ìyá lè ọmọ yín ni. ìyàwó tó fẹ́ lè ọmọ yín. ìyá yín náà nù. tẹnudọ́ kù ẹsẹ̀ fún. ẹsẹ̀ fún. láìla ìlú ọmọ ara wọn tó fẹ́ lè yún. ilé ọmọ àlùmọ́gà. wọ́n máa jẹ kánsà rẹ. ìyá náà wọ́n á jẹ kánsà rẹ. kànsà. ẹ wúlò bàbá yìí bàbá. àìlẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ fún bí àìlẹ́kọ̀ọ́ tiẹ̀ ọba ìyá rẹ̀ tó tó bàtọ̀ mọ́tò. ọbẹ̀ ló lè tọrọ tó kábàá kò tiẹ̀ rẹ lómi. bàbá. ibi àìlẹ́kọ̀ọ́ lẹ́tí kọ́ pọ̀pọ̀lọpọ̀ ọmọ bí ọmú ọmọ tẹ̀lé tá a máa fọmọ mu wá tẹ̀lé nígbà náà ajibutu lele omi tó ti lóra ẹ̀ ń wàlá dàtí. ajibutu lele omi Madala. tó ti lóra ẹ̀ ń wàlá dàtí.
وإن تكن آكرا لا دور يأتيها وإن تكن آكرا لا دور يأتيها. أفاي Baba. نعم فردا أجبت للأم تؤتي دور إن ولدت وإن تكن آكرا لا دور يأتيها. Adébùtò lílé ummi. أجبت للأم. Wọ́n mọ̀ sí ma. Fáwọn abiyamọ obìnrin. أجبت للأم. Ẹ̀yin ìyá tẹ̀ ń fọmọ lọ́mọláyé wọ́n mọ̀ sí ma fún yín. أجبت للأم. Kí ló wí? تؤتي دور إن ولدت. Bọ́bá yẹn bí máa pẹ́ tán pé ẹ̀ bá rí ká ọmọ sì bẹ̀rẹ̀ sí sè. تؤتي دور إن ولدت. Àfáyí Baba. àfáyí ọmọ sì bẹ̀rẹ̀ sí sè. Ẹ̀yin pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin lẹ fọmọ sàgbàkù fọmọ. Ẹ gbà pé kí nǹkan mẹ́rin lára fi dé yàn. Allah. Bàbá ń bọ̀ wá àgbè máa ń wá. Bàbá délé ayé ọlọ́run fi máa ń ránṣẹ́. Yóò kú mélòó? Wọ́n á kó mẹ́rin tí báyìí ọmọ rẹ̀ yóò máa wọlé sùn mẹ́fà kọ̀ọ̀kan. Allah. Kò ní wá pọ̀ lẹ́ẹ̀kan náà. Èwo la bá wa? Èwo ni baba? Wọ́n á bímọ bil àìlè. Pẹ̀lú ojú méjèèjì. Bákíá àlùbásọ̀. Àṣẹ máa rí iná ṣẹ̀ṣẹ̀ dé. Ilé abámu akọ́ ní òrìnà. Bọ́bá jẹ́ ẹni tí ó rí iná láyé. Yóò gbójú wa ni. Àmọ́ ní tí èyí ọba jẹ́ ní tí ó rìnà ní ìrìnà wọ́n ẹsẹ̀ wá ni. Yọ ṣẹ̀ dé ni. Ẹyin ránṣẹ́ sí. Wọ́n á bímọ ẹ̀ láyé akẹ́ ànábì. Baba. Ọ̀nẹ́yìn. Pẹ̀lú etí méjèèjì. Bákíá àsámù. Àṣẹ máa gbọ́ràn àṣẹ fi ránṣẹ́ ni. Ilé abámu akọ́ ní ògbọ́rọ̀. Bọ́bá jẹ́ ẹni tí gbọ́tà ní máa ti dábàá. Ìjọsẹ̀ máa fi gbọ́rọ̀ ọlọ́wọ́ sẹ̀ kẹ́ni sẹ́sì. Wọ́n á bímọ ẹ̀ láyé dúró jìnnà yìí. Pẹ̀lú ẹsẹ̀ méjèèjì. Àbáyé Baba. Bákíá àlùmásì. Àṣẹ máa rìn ọ̀sẹ̀ dé ni. Ilé abámu akọ́ ní òrìn. Jọ́nà Máa rìn, máa yóò rìn sì wáyé. yọ ṣẹ̀ṣẹ̀ dé ni. Àbáyé Baba. wọ́n bímọ pẹ̀lú ẹnu ni. Ẹnu. Bákíá àlọ́jọkù. Àṣẹ máa rìn. Ìjọ jẹ́ kọ́ ọ̀rọ̀ òṣèṣọ́ ṣẹ̀ṣẹ̀ wáyé. Àwọn nínú ọ̀sẹ̀ dé ni. أجبت للأم تؤتي دور إن ولدت وإن تكن آكرا لا دور يأتيها وإن تكن آكرا لا دور يأتيها. wọ́n bímọ pẹ̀lú bí ògbàgbà wà ní oríwà ń bẹ́ Orí wà bẹ́ẹ̀. àmọ́jà bá máa kọ́ ní ọlọ́pọ̀lọ́ Ìjọ náà kọ́ ọ̀pọ̀lọsẹ̀ sun ni. mt àgbàdì ló gbé wa Bẹ́ẹ̀ ni. ọpọlọ wọn sùn díẹ̀ díẹ̀ Bí ọmọ táwọn tó máa sùn lẹ́mọ̀ kí ọkà onídàgbọ́ ọmọ yìí Ìyàwó ọmọ yìí. ọjọ́ ọmọ yìí ó sùn lóhùn ọpọlọ rẹ̀ sàkóso. Ọpọlọ ń sọ lọ́wọ́ ńgbà náà. Allahu Akbar. Láti sin àtàlánsì. àbá yìí Baba. tí mẹ́rin wà ń bá wa pé lọ́dọ̀ rẹ̀ wọ́n wà kó mẹ́rin sára yá Sára ìyá. àmọ́ yóò mọ̀jú lóṣù mẹ́fà Ayakumullah. oṣù mẹ́fà àkọ́kọ́ tí ọkọ̀ wa ní abá ti bímọ gbogbo tó mọ̀ lóṣù mẹ́fà àkọ́kọ́ àlàáfíà náà fi lóṣù mẹ́fà àkọ́kọ́ ọmọ gbọ́dọ̀ jẹ nǹkan tí ń jẹ́ fúdù Ẹ má fi nǹkan mi dá. Bẹ́ẹ̀ni. kíni kan ẹgbọ́dọ̀ mọ ẹ̀kọ́ ni tíì Rárá. ọ̀hún ni Ọyàn sọ ni lóṣù mẹ́fà àkọ́kọ́. lóṣù mẹ́fà àkọ́kọ́. Naam. tẹ́ ẹ bá fi nǹkan dà tẹ́ ẹ jọ kó oṣù mẹ́fà ní gẹ́gẹ́ tó mọ fún ní nǹkan mi. tọ́mọ náà bá dàgbà tán fọ ní kúfọ̀ àti abiru ọmọ ní ọ̀yà Ẹ̀ẹ́kan di kọ́ la ilaha illallah Ọ̀dà ìmọ̀ yọ lọ́sọ̀. dala rẹ̀ Ẹlẹ́mọ̀ pawó sí. bí wọ́n ti kó oṣù mẹ́fà aláwọ̀ kọ́ ni àbá yìí Baba. oṣù kẹfẹ́ lẹ́ẹ̀kejì yọ bẹ̀rẹ̀ sí mu ìtìjú Allahu Akbar. ọmọ tí ọba rí mu kó pé dáadáa Ee. kò ní lójú ti Ebo yọ sàṣà sí yẹ àti bàbẹ́. ọkọ ọmọ ọdún kan nìyẹn Bẹ́ẹ̀ni. oṣù kẹfẹ́ lẹ́ẹ̀kẹta nbẹ̀ láfi la káyìí sí Allah. ọmọ tí ọba rí mu tó gẹ́gẹ́ bọ́wọ̀ yáyá ọmọ tí ọmọ ọdún kan àwọn ti bọ́ mú lẹ́nu Ó ti ẹ̀ gbà. ọmọ ní ọba kéwù lè mọ kéwù tó bá kàwé ó lè mọ Ó lè wí mọ̀wé. àmọ́ kò ní sí làkàyè Ọ̀tán. Ọ̀tán. bẹ́ẹ̀ bá lọ báyìí wọn lọ báyìí Yá máa lọ báyìí ni. wọ́n bá sọ̀rọ̀ ẹbí wọn ní pè Mm. wọ́n bá sọ̀rọ̀ àdúgbò wọn ní pè Ọ̀rọ̀- wọ́n bá sọ̀rọ̀ ìlú wọn ní pè wọ́n bá sọ̀rọ̀ ẹ̀sìn wọn ní pè sí Ọ̀rọ̀ bò láti kó mọ̀lá dálẹ̀. wọ́n bá sọ̀rọ̀ ẹgbẹ́ wọn ní pè sí yóò mú ọgbẹ́ lónìí. Yá máa gbọ̀gbẹ́ lọ ni. oṣù kẹfẹ́ lẹ́ẹ̀kẹrin gbẹ wọn ti mọ àsìkí Allahu àsìkí Akbar. ní ọba dé ọmọ yìí wù láyé tí ọba rí oṣù kẹfẹ́ lẹ́ẹ̀kẹrin tí ọba fẹ́ kọ́ ọmọ ọdún méjì gírígí ká tó gbọmú lẹ́nu ẹ̀ ọba ọmọ yálà yà kí yọ ọmọ ni ọba kà yálà yà yọ ọmọ àmọ́ kò ní lásìkí. La ilaha illallah Ọba tiẹ̀ jẹ́ ko. àkọ́ ìlú gbọ́ tẹ̀sí ìlọ́wọ́ yẹn jọ́ ẹ̀ nínú Suratul Baqara wọ́n ní wàlẹ̀ wàlẹ̀ dáàtú àṣà oṣù lẹ́kẹ̀ẹ́ náà. أعوذ بالله من الشيطان الرجيم Bismillahir Rahmanir Rahim. بسم الله الرحمن الرحيم ẹ̀ka kí ni ìdí káfíń. وبه
نستعين رب زدني علما والوالدات ẹ̀yin abiyamọ obìnrin. يردن أولادهن حولين كاملين. Hawleyni ọwọ́ tawkidi kíkàlẹ̀. àbáyé Hawleyni ọdún méjì káàmìlẹ́yìn tó ṣe pérépéré ọdún méjì. yóò pé péré. حولين كاملين. àbáyé bàbá bọ́ọ̀mù àlẹ́ bá yanjú kílẹ̀ rí ọlọ́run. ilé rẹ̀ ọlọ́run kí kí ni ni sọ́ọ̀tì sọ́ọ̀tì ọlọ́run. wọ́n ó pè máa bọ́ọ̀mù tẹ́lẹ̀ àlẹ́ ọba yanjú kílẹ̀ rí ọlọ́run kí ni sọ́ọ̀tì ọlọ́run. kí ni sọ́ọ̀tì ẹ̀ wọ́n ló ní kẹ́hìn náà Ọlọ́run ni. ó sì tọ́jú ọlá kẹ́hìn ọdún méjì ní kẹ́ ìfowópamọ́ lọ́wọ́. ọdún méjì gbáko. gbáko. ọmọ wa ìdí wa sọ fún kí ọmọ kan máa fọmọ fẹ́rẹ́. èyí ń kọ́. àbáyé bàbá obìnrin máa fọmọ ọmọ lé ma. ee. ajibutu ilé omi tó ti dóra ìwọlá dẹ. أجبت للأم mo sì máa fẹ́ yóò bí. أجبت للأم mo ti wí. تؤتي الدر إن ولدت. ǹjẹ́ ma ẹ̀yin obìnrin ǹjẹ́ ma kọ́ra fi produce ọ̀hún náà tí mi gbọ́ yẹn yìí. òye wọn òye wọn. ǹjẹ́ ma kọ́ra fi produce obìnrin tó máa mú nígbà yẹn yìí. kò wúlò fẹ́ nìkan ọba ní wà ti nínú. lóyún tí ọjọ́ òde pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ ẹ bá ti bímọ báyìí ntọ́ mọ̀ wọ́n jẹ́ òsì. insha Allah. ẹ máa kọ́ra fi produce olóṣì wúlò fún kò wúlò fẹ́ kò nìkan. wúlò fẹ́ lómi ojú ò lè fún ọkọ dànù ẹ̀kọ́. kí ni ìfọwọ́sá sakọ sí. bàbá kí ni àtẹ́jú kò wúlò àwọn ọmọ sí. kíláà nǹkan ní gbà sí. bàbá ìkájú ti máa wò bẹ́ẹ̀ la. wọ́n bá àwọn obìnrin la àbáwọn ọkọ yìí. bàbá àtọ́jà. تؤتي الدر إن ولدت. obìnrin tàbá fọmọ lọ́mọ pé ọ̀lẹ́kọ̀ọ́ ni. lẹ́kọ̀ọ́ ni àwọn ìlẹ́kọ̀ọ́ ló dààmú ẹ̀. ọ̀lẹ́kọ̀ọ́ adẹ́nìkan tí ọmọdé ògùn ọdún méjì ìgbàgbọ́ ti sọ́ọ̀tì lára yìí. wọ́n sọ́ọ̀tì. inú tó fi la yí ẹ̀ tó mọ̀ pé ẹkú ọ̀rọ̀ ọmọ ẹkú ọ̀rọ̀ ọmọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọmọ nǹkan ti sọ́ọ̀tì lára wọ́n wọn sọ́ọ̀tì lára rẹ̀. tó sì lè ní bámu. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn fi kì í tọ́ sọ́ọ̀tì lára wọn. wọ́n ti tọ́pọ̀ wọ́n ẹ̀. ní tọ́ tẹ́ rìpílísì ẹ̀ padà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá yìí bàbá. gbogbo wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá gbó kọ́kọ́ bá gbó. àwọn kúkú ìyá lọ́mọ igbó láìsí. ìyá rẹ̀ tó mú kù. ọmọ ìyá láìsí ẹ̀kọ́ ẹni sọ lọ́sọ̀rọ̀. wọn fà gbó ìyá rẹ̀ fún lọ́mú pé. gbogbo àwọn tẹ́lẹ̀ bá gbó pátá àwọn tó ní ọmọ ìyá fi kókún. أجبت للأم ọmọ pé. تؤتي الدر إن ولدت. وإن تكن وإن تكن آخرة لا در يأتيها. àbá dada yìí. bàbá tó kí bàbá ti lè bímọ báyìí ọmọdé ẹnìkan kan á kẹrẹ ọba jẹ àgàn tí o lè bímọ láyé ládùúrà yá ti ha ó ti gbọ́ mú ẹ̀ bá pala ha bẹ́ẹ̀ ni ó gbé lọ kò ní polówó. lómi àlùbáríkà kan bẹ́ẹ̀ ló Allah kù ká sáré kìá mọ́ yé tó tó rí ọlọ́run wọn àtọ́ wọn ò ní bímọ bá tó tẹ́lẹ̀ lè bímọ láyé kò ní sómi àlùbáríkà kan bí ọmọ kò ní sí bẹ́ẹ̀ ó ti gbé apala ha bẹ́ẹ̀ ni ó gbé lọ polówó. lọ́kàn jẹ́ sàfáànù dé ọ̀tán ọkùnrin ọmọ tẹ ṣíkì náà pé ọtán kò sí náà ọkùnrin fi yọ ọmọ sí lára òbí hànú bẹ́ẹ̀ ni. sájà máa tó. hànú. bàbá yìí àwọn obìnrin máa ń ṣe kísà ọmọ tó yẹ kó mú mú dáadáa kọ́kọ́ tí wọ́n gbé bẹ́ẹ̀ àlùbáríkà nípa yọ máa wá gbogbo wàhálà tẹ bá ṣe bẹ́ẹ̀ ti jìrì lónìí. wọ́n wá ké sí wọ́n wá gbó. ọ̀n ìyá mórí Kẹ́lẹ́. ẹ̀rẹ́ kà fọmọ lọ́wọ́. ẹ dábàá gbọ́ mélòó. aago kan alájẹ bàbá ṣe ọ̀dà pẹ́ẹ́ta kó tó mú mi. ó mú kan lẹ́ẹ̀kan sáwọn bí bàbá ìlú ọkùnrin abẹ́. nítorí lè fún ká. ẹni tó bá wà láì lẹ́kọ̀ọ́ tó mú àgbẹ̀sẹ̀ bàbá lára ọmọ. yọ máa gbà á ní bàbá. ilé fojú wa lọ bá bá rẹ̀ lọ lóòrùn wúlò. rẹ̀ lẹ́yìn mo lè fojú wa lọ bá bẹ́ẹ̀ lọ kò ní wúlò. ọmọ kan ní jẹ́ ń pa. ọ̀lẹ́kọ̀ọ́nù. sílẹ̀ ọ̀lẹ́kọ̀ọ́nù. pàtàkì ọwọ́ lòdì lọ́wọ́ ayá ó sì bá ọlọ́mọ mu yàn lọ́wọ́ ọ̀fẹ́nu sàgbákò bàbá ọ̀fẹ́nu sàgbákò pàtàkì ọwọ́ lòdì lọ́wọ́ ayá kí ẹ ṣe ìfọmọlọ́wọ́ ni. ta ní mumu lára ni. láàrin mumu. ẹ̀yìn. ọlọ́mọ mi jẹ́ sàgbákò ọ̀sẹ̀ pàdé kàwọn. ọdún kò sí kíni ọdún kan kò sí kíni ebi wa tún lè sàgbẹ́ Bẹ́ẹ̀ni. kò sí gbàlẹ́ ìgbẹ́ láti òní. أجبت للأم تؤتي الدر إن ولدت. وإن تكن آخرة لا در يأتيها. ẹ dákun ẹ bá yìí bá dé Muhammad. ẹ̀kọ́. ọ̀yẹ̀ kọ́ là ń sọ̀rọ̀ bá. àbá yìí. bàbá alamudara anayẹ akila sẹ́yìn ní alihi. ألم تر أن الأكل ẹ rí làákà yìí tẹ̀ wò. زين حاله. ìgbẹ́dọ̀nà bá ní kó mi láyé ọlọ́mọ sí lọ sọ̀rọ̀. زين لآله. ẹ̀dọ́nà
tọ́nà bá kún lẹ́kọ̀ọ́ tọ́ba nílẹ̀ àfa tọ́nà bá ní kọ́ lẹ́kọ̀ọ́ tọ́nà bá kún lẹ́kọ̀ọ́. Zainul halihi. ọlọ́mọ sí lọ́sùn púpọ̀. Walakin tamamul akili tulu tajarrubi. èyí tó jẹ́ babalá káyọ̀ kẹ́ni long experience. Ayakumullah. Idha tala umrul mar'i bẹ́ẹ̀ bá pẹ́ láyé fi gari afatin. àmọ́ kò rí ìrírí kan rí. Afadat lahul ayyamu fi gari akila. èyí tọ́jú ayé gbé ọ̀tà lójú ẹ̀yìn náà ó yẹ kéré yẹn pé àfa ọmọlẹ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ àwọn tó bí. wọ́n bẹ̀rù ọmọ lónìí tí a bá ń jà kọ́ba yọrọ bẹ́ẹ̀ yóò nítorí sì pé àìlẹ́kọ̀ọ́ ìyá ó ti fi kàgbésí ayé ọmọ jẹ́. ọ̀ ti bá jẹ́ òun lè ẹ̀kọ́ kámọ̀ sí ọmọ ló kámọ̀ sí ọmọ ìyá. lọ́ka mọ̀ sí ẹ̀. Idha lam yakun lil mar'i. ìsátọ́lá ọmọ rẹ̀ mọ́rí. Idha tala umrul mar'i bẹ́ẹ̀ bá pẹ́rẹ́ tó bá gùn lẹ́mìí dáadáa. fi gari afatin. àmọ́ kọ̀ wá ní ìrírí kan rí gbogbo ìṣẹ̀lẹ̀ kankan oṣù dá ìjà kan ọ̀sẹ̀ kò sojú ẹ̀. Fi gari afatin. kọ̀mọ́tà pèlè nira rí gbogbo nǹkan gbàgbọ́ ayé kò kàn sojú ẹ̀. Fi gari afatin. àbá bẹ́ẹ̀ gbogbo ara bí jẹ ẹ wo tábà wílẹ̀ kan ara rírì kan tábà nínú gbẹ bẹ́ẹ̀ni bí ọba tiẹ̀ lógun bàdá lórí tó lókè nìkan yìí àníjọ ogun abíjan ṣẹlẹ̀ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rírì kan ìrírí kan nù. ẹ wọ àwọn ọmọ tó yìí pé kọ́dà wọn lọ sí ọlọ́pàá lọ́sọ̀ tó máa yọ lọ́wọ́ ẹ máa yẹ máa yẹ yé síbi ọba rí. kọ́dà bó ṣe máa yẹ lọ́pàá kọjá. yé pa. Idha tala umrul mar'i gbogbo àwọn ọmọ tákó tàbí ọ̀nà kan máa fà wàhálà kan máa dàgbé báwọn máa láì lẹ́kọ̀ọ́ ni. fi gari afatin. ẹni tó dá gbogbo ẹlẹ́jọ́ náà sọ lẹ́kọ̀ọ́ ni. Fi gari afatin. kí ni àdé lórí ìlú kọ́ mọ́ lẹ́kọ̀ọ́. Fi gari afatin. ẹ̀kọ́ ṣe pàtàkì fún. Afadat lahul ayyamu fi gari akila. ìtọ́jà yín gbé wá ní ìwọ́ra wọn yìí náà kọ́ yẹ kí wọ́n kiri rí. Idha lam yakun lil mar'i bẹ́ẹ̀ bá bẹ tí ọba ní kiri. akilun fa innahu. gbogbo ẹni tí ọba ńlá ká ìlú ẹni bẹ́ẹ̀. Wa in kana dha baytin ala an-nasi hayyinu. fún nákẹ́rà wọ́n yín kánà zá bá ite. Wa in kana dha baytin ala an-nasi hayyinu. wọ́n bá kọ́lé kàtẹ́nì kọ̀ọ̀kan wẹ̀ yìí tó ní owó tẹ̀lé kò ní wẹ̀. ẹnì kan ò ní rẹ̀ rí. bàbá yẹyẹ yẹyẹ ni ọmọ ní iná. Wa in kana dha baytin ala an-nasi hayyinu. afa tó ga. Abuka afa yìí. Abu Hurrin. àyọmọdé àbílẹ̀ méjì kó bàbá tó bí ọ bàbá rí ni. àgbà bẹ́ẹ̀. Abuka Abu Hurrin. bàbá rí ni. Wa ummuka hurratun. kọ́dà ìyá tó bí ọ náà ọmọdé àbílẹ̀ yá rẹ̀. وقد ولد أران غير النجيب. ẹnu pàpà kò tó sàn méjì tó bí ọ ni pé wọn àbí máa lè ṣe ọ̀la. ẹni òkú tó ṣe wọ́n ní kọ́ wáyé. àìlẹ́kọ̀ọ́ ló fi padà wọn lò. wọ́n jẹ́ wọ́n sàbẹ̀ kọ́ ọmọ tí ọ̀dà. wọ́n ṣe ọmọ bílà rẹ̀. وقد ولد. bàbá rẹ̀ jẹ́ jùlọ ní kó ẹni kọ́ ẹnì kan ò mọ̀. وقد ولد. ìyá rẹ̀ jẹ́ jùlọ ní kó ọ̀làpọ̀n. ọ̀làpọ̀n. وقد ولد. wọn ò jà síta ni wọ́n fà ìlẹ́kọ̀ọ́ bára wọn gbé. وقد ولد. obìnrin tí ń fi ọlọ́pọ̀ kọ pé ọkùnrin tí ń fi ọlọ́pọ̀ yà ibi pé ọba yàwó ẹ̀ gbé. òkú tẹ bá bí ẹ fara sọ pé ìwé bàbá bẹ láyé ẹ máa sọ fún ayé máa wọlé. أبوك أبو هرين. bàbá rẹ̀ dá lóòótọ́ mọ́tò àti bàbá rẹ̀. وأمك حرة. ọmọlúwàbí ni ìyá rẹ̀ náà ìyá rẹ̀ sì yẹ púpọ̀. وقد ولد حران غير النجيب. àmọ́ àfa nígbà ọmọlúwàbí jọ bímọ wọn bí tọ́ da sí. òbí tó dáa. أبوك أبو فسق. nígbà àfa wọn bí tọ́ da sí. wọn òbí tó dáa. akírun bàbá rẹ̀ mọ́ òkírun. àmọ́ wò kí nígbà tó lẹ́kọ̀ọ́. ọ̀lẹ́kọ̀ọ́. èyí tẹ̀lé bàbá rẹ̀ wọ́n ti tó di. wọ́n gbé mú òkè sí kálukú. nígbà tó lẹ́kọ̀ọ́ oṣòfò ẹ̀kọ́. àfa yìí. bàbá. أبوك أبو هرين. bẹ́ẹ̀ ni وأمك حرة. ọlọ́run o. وقد ولد حران غير النجيب. ẹ wo bí obìnrin ti wà tí ò lẹ́kọ̀ọ́. نعم. wọn ní wọn bá ti so ìjìnlẹ̀ fọ́pọ̀ rẹ̀ ọlọ́run kẹ́lẹ́ òun ní ọmọ ọkọ rẹ̀ lóko tó ní ọ. ọba kírun ọkọ rẹ̀ ọba ti fọwọ́ sí àgbà. ilé gba ẹ̀kọ́ ọmọ màá sí kó lè láti láti. ọmọ màá ṣe. ọ̀láyọ̀ lálẹ́kẹ́ àwọn ọ̀lẹ́yìn ọ̀làdìkì ọkọ àlọ́ mọ́. ọkọ tó wà ní tọ́ lálẹ́kẹ́ àwọn ọmọ jù lọ ọkọ ni wọ́n ń ṣépè ẹ̀wà. láìláha ìlọ́lọ́ wọ́n á jí àárọ̀ kùtù ìbílẹ̀ kọ́kọ́ sẹ̀ ọmọ wa bẹ̀ sí kíara ọ̀rọ̀ jò ní láti jò ní. ẹ̀wò alájì. ibà ọkọ rẹ ni. ẹ fi lẹ̀ mo ti ẹ̀sùn ní ẹ má jọ sí i bá alágbogbo ọ̀run rẹ̀ nínú ilé yìí. tẹlifíṣàn yóò tí yóò máa sábẹ́ lọ́kọ̀ ilé. ó tún jẹ́ ajẹ́ o ẹ̀múdúwé. أبوك أبو هرين. وأمك
ọbẹ̀ sí kí àkókò mi. ọbẹ̀ dá sẹ̀rí àkọ́kọ́ ẹ̀. tani sábà yìí mi. yóò ṣe ibi tí ń ṣe nu ibi tí ń ṣe lé labẹ́nu kan. ẹ máa wòlò owó àti arọ́ta. owó àti ìjẹba lọ tọ́wọ́ a sì tún lè la àwọn tẹ̀lé àwọn aláìlẹ́kọ̀ọ́ wọn ń bá wí. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ bá ti débi wá sí ẹni pé ó dákẹ́ yóò ti dákẹ́ yóò yóò fi lẹ́rìn ọ̀tún lẹ́yìn yóò fi rẹ́rìn. wẹ́rẹ́ musa náà. ẹ máa wọ ẹjọ́ lẹ́kọ̀ọ́ bí wọ́n bá rẹ́rìn. gbígbà wọn bomi sí gàrí.